ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lómi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó gbà ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kó òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. Gbogbo yín la kí Òpìtàn àgbáyé. Gbogbo ọmọ Yorùbá kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rí lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tán fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ òdodo ọ̀rọ̀ ni. Bàràǹdà ẹ̀kọ́ tí ò bá jọ ní lójú ẹ̀kọ́ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà lórí ètò yín ètò wa Ìtàn Yorùbá. Yorùbá ronú ẹ jẹ́ àtẹ̀rò wa gbà. Ìbàjẹ́ àrònú wa ọ̀tẹ̀ pẹ̀lú dúkù kò lè gbé wa débi kankan. Kárònú wa ló dára. Gbogbo lọ́balọ́ba pẹ̀lú ìjòyè. Ládéládé nílẹ̀ Yorùbá ọ̀ká síwájú tó jòlá ń bọ̀ lẹ́yìn tí mọ̀nàmọ́ná lanu dẹ́dẹ́ tẹ̀lé wọn. Ta ló lórí láyà tó lè kojú ọmọ fàyàfà o? Yorùbá ronú o, Yorùbá ronú o, ká sọ̀rọ̀ papọ̀ ká lè lọ́wọ́ ọ̀rọ̀ wa má bàa dàtẹ̀yìn rọ́gbọ́n akétí ajá létí tán o, ìgbà yẹn ló lọ fọ̀bẹ pamọ́. Yorùbá ronú o, ká sọ̀rọ̀ papọ̀ ká lè lọ́wọ́. Tó orin Yorùbá ronú òun náà ni ẹgbọ́n eléyìí tí a ṣe láti lè tàwájí pàápàá bó ṣe jẹ́ pé ètò ìdìbò ọdún 2023 tá a wà nínú rẹ̀ gbogbo tó kù ní ìsìn ogúnjọ́ àtọjọ́ díẹ̀ ni ohun tó kù tá a fi di ìbò kò pé rò pé kásà sọ pé ó tó oṣù kan àtọjọ́ díẹ̀ náà ni ohun tó kù la fi ń tàwájí. Òdùmọ̀ rẹ tó mú mi láàárọ̀ ìdúpẹ́ ò fọlọ́run ọba mi. Ààrẹ Yorùbá ronú ẹ jẹ́ àtẹ̀rò wa gbà. Ìbàjẹ́ àrònú
wa ọ̀tẹ̀ pẹ̀lú dúkùú kò lè gbé wa débi kankan kárùnú wa ló dára gbogbo lọ́balọ́ba pẹ̀lú ìjòyè ládéládé nílẹ̀ Yorùbá ọ̀ká síwájú tó jòlá ń bọ̀ lẹ́yìn tí mọ̀nàmọ́ná lanu dẹ̀dẹ̀ tẹ̀lé wọn ta ló lórí láyà tó lè kojú ọmọ àfàyàfà o Yorùbá ronú o Yorùbá ronú o ká sọ̀rọ̀ papọ̀ ká lè rọwọ́ mú ọ̀rọ̀ wa má bàa dàtẹ̀yìn rọ́gbọ́n akétí ajá létí tán o ìgbà yẹn ló lọ fọ̀bẹ pamọ́ Yorùbá ronú o ká sọ̀rọ̀ papọ̀ ká lè rọwọ́ mú. tó àkọ́kọ́ ò mo dúpẹ́ fún ọlọ́run ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní ìmọ̀ sí ọmọ aráyé lóore bákan náà ò mo dúpẹ́ fún ọgbẹ̀yìn alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́sí lè wà tẹ́sí ti lè máa gbọ́ mi mo dúpẹ́ gidi gan. àkọ́kọ́ ẹni kọ́kọ́ kí ọmọ mi kú oríire ọjọ́ ìbí rẹ̀ tó kò lónìí ọmọ mi Kọ́sìm Àríbí sọ̀rọ̀sọ̀rọ̀ ló náà sọ̀rọ̀sọ̀rọ̀ tó ṣe pé nínú àwọn tó sì ń gbé àṣà kí èdè òkè ògùn kó má bàa parẹ́ wá dòbí mọ́ èdè èmi ò mọ bébè sí bẹ́ẹ̀ fi èdè òkè ògùn bẹ́ẹ̀ fi kí ọ ọmọ mi Kọ́sìm Àríbí ọmọ ìlú Ìpàpó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní ìkọjá ìlú Ìṣẹ́yìn bẹ́ẹ̀ bá ń bọ̀ láti Ṣakí ẹ̀ ti kàkẹ́ tó kan Ìṣẹ́yìn mo kí ọ ọmọ mi o ìgbà ọdún kan ni o akànnàmọ́gbò kì í pa ọdún jẹ Kọ́sìm Àríbí sọ̀rọ̀sọ̀rọ̀ ló náà ní orí rédíò àti orí agbègbè Facebook ó sì wà lára àwọn tó ń làkàkà tó ń gbé èdè òkè ògùn ní àrògẹ ìgbà ọdún kan ni o mo kí ọ ọmọ mi Kọ́sìm Àríbí tó o bá ń gbọ́ o bàbá ló ń pèrè ọmọ bàbá ló ń pè kí ẹ̀mí lórí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká padà sí ibi tí a ti ń bọ̀ mo tún kí ọmọdé wa o mo kí àgbà wa mo kí gbogbo ọ̀jọ̀gbọ́n mo kí gbogbo olóye mo dẹ̀ kí gbogbo àwa tá a jẹ́ olóṣèlú tí a bá gbàgbé Aláàfin Àtìbà àti MKO Abiola òun náà ni à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní orí péèjì Ìtàn Yorùbá mo rò yí pé a ti ṣe apá kìíní a ti ṣe apá kejì apá kẹta ló yẹ ká ṣe ní àná tá a ti wo Aláàfin Olúewu foríjìmí Aláàfin Olúewu amẹ́nubà ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Aláàfin Olúewu jáde ọ̀rọ̀ Àtìbá jáde bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ Ìbà Olúyọ̀lé àjẹbá ní Basọ̀run Olúyọ̀lé bẹ́ẹ̀ bá ní Ìbà Olúyọ̀lé déédéé ó jáde níbẹ̀ pẹ̀lú ilé ìta tí ń jẹ́ ká mọ̀ nípa ipa wo ni àwọn tó jẹ́ baba ńlá wa tí wọ́n ti kó fún ìdàgbàsókè àti ìlàkàkà wọn nílẹ̀ Yorùbá amẹ́nubà púpọ̀ nínú rẹ̀ fún àwa tí a bá tẹ̀lé wa a jẹ́ ká mọ ìgbà tí Aláàfin Olúewu dé àti bílẹ̀ Yorùbá ṣe rí ní sàmánì tiẹ̀ a jẹ́ ká mọ ìgbà tí Aláàfin Olúewu dé àti bílẹ̀ Yorùbá ṣe rí ní ìgbà tiẹ̀ a jẹ́ ká mọ̀ bóun ló ṣe rí o nígbà Aláàfin Olúewu a jẹ́ ká mọ̀ bákan náà ni a lọ sí ayé Ìbà Olúyọ̀lé pẹ̀lú ìlàkàkà Ìbà Olúyọ̀lé láti gba ilẹ̀ Yorùbá lẹ̀ kúrò lọ́wọ́ fìtínà tí à ń kojú a sì já mọ àwọn tó ṣe wípé wọ́n gbèrú wàhálà ti ẹ̀yìn pé ìsìnkú ìṣòro tá a ní gangan ní tààràtàrà ni pé àwọn Fúlàní ní gangan nìṣòro wa bí kò ṣe àwọn alábọ̀dé ọmọ Yorùbá àwọn aríjẹnídìí màdàrú tó jẹ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n ran àwọn Fúlàní ní ọwọ́ lórí Yorùbá ẹ jẹ́ ká mọ̀ pé àwọn gangan ni ìṣòro wa ẹ jẹ́ ká mọ̀ pé àwọn gangan ni ìṣòro wa ibi tá a ti ń bọ̀ ni
a bá wò ní orí Facebook àti níbi tí àṣìṣe wà lórí táìtù tí a fún a sì ti ṣe àtúnṣe rẹ̀ ní àwọn tá a bá wò wá ní orí Facebook page Ìtàn Yorùbá àti níbi tí àṣìṣe wà pápá lẹ́yìn ọ̀sọ́ka náà ni a ti ṣe àtúnṣe rẹ̀. tó mo wá kí ọmọdé wa bí mo ṣe sọ mo kí àgbà wa ohun àkọ́kọ́ tá a máa bá mi ṣe bí a ṣe ń darapọ̀ mọ́ wa ni pé ẹ máa bá mi pín ètò yìí káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá àti káàkiri àgbáyé. tí a bá gbàgbé ní apá kìíní mo sọ ìlàkàkà Aláàfin Olúewu àti ẹ̀gbin ńlá tó ta lé e. kílẹ̀ ẹ̀gbin àkọ́kọ́ ni wípé àwọn ìjòyè rẹ̀ wọn ò gbọ́rọ̀ sí lẹ́nu. àwọn ìjòyè rẹ̀ wọ́n di ọ̀rẹ́ ọ̀tá ọba, wọ́n di ọ̀rẹ́ ọ̀tá ìlú, wọ́n ń bá àwọn Fúlàní Ìlọrin ṣe. eléyìí jẹ́ kí igi mú ẹlẹ́dẹ̀ kó wọ ọgbà débi wípé Emir Síta Ìlọrin ó ní láti ránṣẹ́ pé Aláàfin pé wá kí mi ní Ìlọrin o, léyìí tí ò ṣẹlẹ̀ rí. ṣùgbọ́n tó bá wo bí nǹkan ṣe rí ńgbà náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí eré bí àwàdà ìní Ìlọrin làwọn Fúlàní ni wọ́n fi jẹ gàba lórí ilẹ̀ Yorùbá. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni kí ló fà á? ó ní wípé nígbà tí wàhálà yìí ó bẹ̀rẹ̀ àwọn Yorùbá gangan ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ fúnra ara wọn. ẹni tó sì jó lórí wọn lọ́jọ́ náà lọ́hùn ni Àfọ̀njá. ṣùgbọ́n ẹni tó koná mọ́ ọ̀tẹ̀ yìí ó ní Báṣọ̀run Ọ̀yọ́. Báṣọ̀run Àṣàmú ló koná mọ́ ọ̀tẹ̀ yìí. nígbà tí wọ́n koná mọ́tẹ̀ tán Àfọ̀njá òun wà nílùú Ìlọrin. ìlú Ìlọrin jẹ́ ẹkùn òsì ilẹ̀ Yorùbá Ọ̀yọ́. Ṣọlágbẹrú ó wà nílùú Ìlọrin, ó wà ní Òkè Ṣúnà, Kúọ̀ gangan nílùú tiẹ̀, àmọ́ ńgbà tó jóná ó wá sí Ìlọrin. Àfọ̀njá sì tulẹ̀ fún un. nígbà tó ń dé òun ti gba Islam, kìí ṣe pé Islam lẹ́sẹ̀ wọlé Yorùbá. àáfàá Álímì wọ́n èbí bàbá àáfàá Álímì kẹrin tí Islam ti délẹ̀ Yorùbá. àáfàá Álímì ò mú Islam wálẹ̀ Yorùbá. ọjọ́ Islam Ẹdẹ ti pẹ́, ọjọ́ Islam Ọ̀yọ́ ti pẹ́, ọjọ́ Islam Ìwó ti pẹ́, báńbáńbá àwọn ìlú nílẹ̀ Yorùbá tẹ́ Ògbómọ̀ṣọ́. torí pé tá a bá wo ìgbà Aláàfin Ajíbóyèdé, àáfàá ń bẹ ní Ọ̀yọ́ tó ní mọ́sálásí tó nílé kéwú. bàbá kéwú ni wọ́n máa ń pè torí pé ń kọ́ ọmọ ní kéwú. tẹ́ bá sì fẹ́ ṣe ìgbéyàwó wọn a máa pe àwọn àáfàá tí máa ń rán pẹ́ lọ sùn wọ́n pọ̀ ní bàbá igi. a rí ẹ̀rí èèyàn pé ọjọ́ Islam ti pẹ́ gbogbo àtà ń sọ yìí. Aláàfin Ajíbóyèdé ẹjẹ́ ìwò Aláàfin Ajíbóyèdé mo fẹ́ kí ẹ̀yà ní ìṣẹ́jú kan. Aláàfin Ajíbóyèdé gbogbo ìtàn Aláàfin Ajíbóyèdé 15th ìní yóò ní pé 16th century ìní ìtàn Aláàfin Ajíbóyèdé tí ń ṣe Aláàfin kejìlá. Islam ń bẹ nígbà tiẹ̀ lọ́yọ̀ọ́ débi pé tẹ́nìkan bá wá ń pààlọ́ nílẹ̀ Yorùbá àáfàá Álímì kan ẹ má pààlọ́ fún wa. Aláàfáà Álímì ò gbìyànjú nípa Islam nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n àwọn àáfàá tó ní làákàyè tó lọ́pọlọ tí wọ́n sì mọ bí wọ́n ṣe lè báwọn èèyàn sọ̀rọ̀ tí ò ní dìjà tí ò ní dogun ọ̀pọ̀
pọ̀ nílẹ̀ Yorùbá ńgbà náà. Bákan náà ẹ̀rí tá a rí ni pé Aláàfin Agbólúajé nígbà ayé Basọ̀run Gáà ní 1750 sí 1772 tó ń ṣe Aláàfin kẹtàdínlọ́gbọ̀n 27 Aláàfin mùsùlùmí ni ní tààràtààrà. Aláàfin Agbólúajé mùsùlùmí ni, ṣùgbọ́n ìṣe ìsìláàmù wọn ò fi àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lẹ̀ l'Aláàfin Agbólúajé léyìí tí ò rújú. Gbogbo ìgbà yìí kò tí ì sọ̀rọ̀ Fúlàní ò tí ì wọlé Yorùbá. Gbogbo ìgbà tá à ń sọ yìí gan ọ̀rọ̀ Àfọ̀njá ò tí ì ṣẹlẹ̀. Lẹ́yìn Aláàfin Agbólúajé, Aláàfin Májògbéjẹ, lẹ́yìn Aláàfin Májògbé, Aláàfin Abíọ́dún Adégoolújẹ. Ẹni tó wá jẹ lẹ́yìn ti Aláàfin Abíọ́dún Adégoolú òun ni Àólẹ̀. Ìgbà ni wàhálà wá dé. Léyìí tó jẹ́ pé Ṣọlágbẹrú mùsùlùmí ni, ọmọ Yorùbá sì ni. Ṣùgbọ́n ibi táwọn èèyàn ti máa ń ṣe àsìgbé wọ́n máa ń ní ìran Bùrọ̀nú ni Ṣọlágbẹrú èyí sì ìran Bùrọ̀nú, ó lè jẹ́ ìran Bùrọ̀nú nídìí ìyá. Kódà tí àáfàá Álímì lọ́dọ̀ àwọn òpìtẹ̀ tí wọ́n wádìí ọ̀rọ̀ ìjẹ́ Fúlàní ti ẹ̀gàn wọn tú wípé rárá tápà ni, ṣùgbọ́n ọ̀nà ẹ̀bùnmí ìlèyàn kì í ṣe tọ̀nà ti gbogbogbò. Ṣọlágbẹrú wá lọ lórí àwọn àáfàá tí wọ́n bẹ tí Àfọ̀njá tún tulẹ̀ fún lókè ṣúná. Ẹ rí i pé láìpẹ́ yìí ní ọ̀rọ̀ kan jáde wípé àwọn Gàǹbàrí tí ń bẹ ńlọrin ṣáájú àwọn Àfọ̀njá, ṣáájú àwọn àáfàá Álímì, àáfàá tó sọ onímọ̀ kékeré nípa ìtàn onímọ̀ ní ti ń sọ. Ìbéèrè tá a béèrè ni wípé àlejò máa ń bẹ nílùú, ta ni máa ń tulẹ̀ fàlejò? Tẹ́ bá lọ káàkiri gbogbo ìlú nísìlẹ̀ Yorùbá máa rí gá àwọn Fúlàní abẹ́ baálẹ̀ kan ni wọ́n wà. Nígbà tí ọba Ṣáṣá, Sẹ́ríkì Ṣáṣá tó gbèrò tó fọmọ lọ́wọ́, bàbá Olúbàdàn àná sọ yàyàyà pé wá o má kọjá ààyè rẹ̀, abẹ́ baálẹ̀ Ṣáṣá ló wà. Tí nǹkan kan bá rúgbà ń bẹ̀ ń wọ́pọ̀ lé ń béèrè lọ́wọ́ rẹ̀, baálẹ̀ Ṣáṣá ìní ń pè tí ń béèrè lọ́wọ́ rẹ̀. Bí mo ṣe kéré tó yìí tí ìlẹ̀kẹ̀ Olúbàdàn ń bẹ lọ́wọ́ mi tí ń bẹ ní ọrùn mi, ìyẹn ṣẹgbẹ́ Sẹ́ríkì yín Ṣáṣá, ọmọ ìlú ni mí, olóyè Olúbàdàn ni mí. Bó ṣe jẹ́ pé oyè bọ̀rọ̀kìnní tún ní o, tọ́ra alóyè Parapòyí, alóyè bọ̀rọ̀kìnní, a sì ní àwọn ìjòyè Olúbàdàn. Tí n bá débì kan, tá a bá wà níbì kan tí wọ́n bá ń gbé àga fún Sẹ́ríkì Ṣáṣá láàfin Olúbàdàn tí mo sì wà ń bẹ̀ ní ìbínú. Wọ́n fi ewé lé mi lórí ni, mo sì dọ̀bálẹ̀, mo yí kọ́ ọ̀tún, oyè afẹnujẹ́, oyè rándanrandan. Sẹ́ríkì ń sáábó, ó níye lórí, ó nípò ju ti Ṣáṣá lọ, ti sáábó. Baálẹ̀ Ìgbìrà ó níye lórí, ó nípò lórí ju ti Ṣáṣá lọ, torí pé baálẹ̀ Ìgbìrà wọ́n ń jẹ́ tí ó lọ dọ̀bálẹ̀ lọ́dọ̀ Olúbàdàn tí wọ́n sì fún níwèé ẹ̀rí ni. Láyé bàbá wa Abbas Okunola Alẹ́sìnlọ́yẹ̀ láyé ti bẹ̀rẹ̀ rẹ̀. Abbas Okunola Alẹ́sìnlọ́yẹ̀ ló jẹ ní ọdún 1930. Torí pé bí mo ṣe jẹ́ póyè bọ̀rọ̀kìnní ni Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, bàbá wo Olúbàdàn lè rán mi iṣẹ́, àwọn àgbà oyè Ìbàdàn lè pè mí sọ̀rọ̀, wọn ò lè pe Sẹ́ríkì Ṣáṣá sí i. Ìní wá ń jẹ́ wípé Ṣọlágbẹrú ń bẹ, òun náà wà lára àwọn ọlọ̀tẹ̀ tí wọ́n pawọ́pọ̀ pẹ̀lú Àfọ̀njá. Ẹni tó wá burú jù l'Oníkòyí. T'Oníkòyí sì pọ̀,
sẹ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà náà ní ká ṣọ́ra ìbápẹ́ ìtẹ̀mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú wọ́n bá fi ọrú gbó okú dànù nu nígbà wípé ẹja ṣọ́ra ká pera wa ni ká ní àpérò tẹ́ ní rálì láàṣẹ tá a bá ti jáde ẹ̀tọ́ wà lóyìnbó tí ò sí nàìjíríà téèyàn sì tó sọ pé kí lọ́wọ́ ọmọ òun àtìyàwó òun fẹ́ wá sí nàìjíríà òun sì ń koná ogun bó lè dógun kó dógun bó lè dìjà kó dìjà tẹ́tàn bá ti jáde àwọn ò ní padà wọlé títí tí a gàásì lásán tajútajú lásán ni wọ́n yìn tí gbogbo àwọn èèyàn wá sáwọlé padà yóò bẹ́ẹ̀ ìjagun bí ọ̀lẹ nígbà June 12 báwọn ológun ṣe le tó àdúró tì wọ́n lọ́rùn àwa ìwà léèwé ńgbà náà la fi ń sọ ká pera wa títí Oníkòyí ń rí àwọn ìdílé tí wọ́n ń jẹ Oníkòyí ńgbà náà wọ́n ń jẹ́ ọ̀tá Aláàfin nípa ìlànà Láàrẹ búure tAláàfin gbé wá pé ẹ wá kíní yìí ẹ pín sí méjì ìdílé méjì nìyí ẹ̀yin tẹ́ ẹ pọ̀ igun kan nìyí ẹ máa fáwọn igun kejì nígbà táwọn bá sọ wàhálà kalẹ̀ táwọn ọba ṣe ta Láàfin bóò ni ó ṣe rójú bá wa dá sí tiwa Oníkòyí náà òun náà ó parapọ̀ mọ́ Àfọ̀njá wọ́n di mẹ́ta Ọ̀pẹ̀lẹ̀ jagunjagun ni ìlú alágbára dẹ̀ nílùú ẹ̀ òun náà tó parapọ̀ mọ́ wọn òun sì ní ọmọ bó ṣe jẹ́ jagunjagun lòun ní ọmọ tó ṣe pé ẹ̀hàn náà ni òun ní Ẹdùn òun náà tó parapọ̀ mọ́ wọn. Tóyè jẹ́ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ lòun wà òun náà tó parapọ̀ mọ́ wọn. dáwà àgbàjẹ sọ ni pé òun ní Ọ̀tún Kakanfò òun náà tó parapọ̀ mọ́ wọn. Jàbàtà ní Fágbòhùn wà òun náà tó parapọ̀ mọ́ wọn. Gbogbo wọn ẹkùn ibìkan náà wọ́n wà tí wọn ò jìnnà síra wọn lórí pé kí ni ọ̀tẹ̀ Aláàfin ní táwọn kan ń bẹ̀rẹ̀ ẹ wá wo ìran rẹ̀ bó ṣe wá ran gbogbo ìran Yorùbá dòní. Ìran rẹ̀ ràn wá débi wípé Tógù bọ́ lọ́wọ́ wa. Ìran rẹ̀ ràn wá débi wípé àwọn Dàòmì Kútọnu Kétu Àjàṣẹ́ ó bọ́ lọ́wọ́ wa. Ìran rẹ̀ ràn wá débi wípé àjọṣepọ̀ ńlá tí ń bẹ láàrin àwa àti Bìíní ní Ẹdó ó dínkù. Wípé àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ẹ wá wo ibi tí ọ̀tẹ̀ tó dìde tọ́tẹ̀ kádé. Wọ́n fi sọ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa rí nínú ìtàn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwa rí nínú ìtàn. Bọ́tẹ̀ ṣe bẹ̀rẹ̀ lọ. Ṣùgbọ́n gbogbo wọn ẹ wá dáko ẹnìkan tí èyí ṣe pé Fúlàní ló pa. Ẹnìkan tá a bẹ́ẹ̀ lè sọ pé nínú wọn o Fúlàní ọ̀pá o Fúlàní ọ̀pá o Fúlàní ló pa ọmọ rẹ̀ ó ní Ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ náà sì gbógun lọ ni wọ́n pa sọ̀hún ikú ogun lòun náà kú. Ọmọ rẹ̀ Fúlàní ló pa. Tóyè jẹ́ Àkànní Alébíoṣù tí Fúlàní ọ̀pá rabaraba ọgbẹ́ tó gbà lójú ogun ló pa ní Kakanfò. Débi wípé Adégún Oníkòyí tó jó odidi ọba aládé ìṣẹ̀ǹbáyé tó yẹ kó lu ọgbọ́n àti làákàyè òun gan ni wàá ń koná ọ̀tẹ̀. Aláàfin fi Tóyè jẹ Kakanfò òun náà tó mú Ẹdùn ọmọ Ọ̀pẹ̀lẹ̀ ó fi jẹ Kakanfò. Ilé mi máa ń sọ fáwọn èèyàn tí wọ́n máa ń sọ pé Kakanfò 15 láti jẹ èmi ò mọ bóyá tó bá wà àti ìdílé wa àmọ̀tán ní o. Ẹdùn èyí ṣe Kakanfò 14 ní Ìbà Gani Adams. Ẹdùn Kakanfò ara rẹ̀ ni torí lẹ́yìn ìgbà tí Tóyè jẹ Àkànní Alébíoṣù kú Aláàfin ò tó fi jẹ Kakanfò àmì èpo ni wọ́n fi jẹ Kakanfò yìí lọ́wọ́ àfa ìjà òun àti Oníkòyí tó fi tan ọ̀gá rẹ̀ lọ fún Fúlàní mú tí wọ́n fi pa. Wọ́n pa Oníkòyí tán wọ́n gé orí ẹ̀ ni. Wọ́n pa Ẹdùn náà wọ́n gé òun náà lórí ni. Àwọn ọ̀dàlẹ̀ bọ́lẹ̀ kù. Ṣé ẹ gbàgbé pé Aláàfin Oluewu tí gbogbo wọn dìtẹ̀? ọ̀rọ̀pọ̀.
bí ṣe wá ń bọ̀ mi gbogbo wọn ọ̀dàlẹ̀ balẹ̀ o àwa ń bá a bọ̀ tó fi wá dórí Aláàfin Olúewu tó pé gbogbo àtàwọn sọ yìí jẹ́ ń dìtẹ̀ àwọn Fúlàní ti sọ wa dáadáa nígbà wọ́n ti pa Àfọ̀njá wọ́n pa Àfọ̀njá náà wọ́n gé orí Àfọ̀njá náà níbi tí wọ́n rí orí Àfọ̀njá mọ́ nílọrin ẹ bá ti dé inú ẹ bá ti wọnú ààfin Ìlọrin ẹ rí ibi kan tí wọ́n kọ́ báyìí tí wọ́n gbé kinní bí ìlú sí ibi tí wọ́n lórí Àfọ̀njá mọ́nà tí wọ́n ti máa ń lu ìlú ibi tí wọ́n lulẹ̀ torí wọ́n dáná sun Àfọ̀njá ni kò lójú orí rẹ̀ tá a lè sọ pé ó wà náà níbi tí wọ́n lórí rẹ̀ mọ́ tí wọ́n ti máa ń lu ìlú kẹ́ tó wọnú ààfin. Ó jẹ́ ìgbẹ̀yìn Àfọ̀njá irú ikú tó pa Àfọ̀njá náà ló pa gbogbo àwọn ọlọ́tẹ̀ wọ́n sọ wá àwọn ni wọ́n pa Adégún Oníkòyí Séríkì ọlọ́tẹ̀ àwọn ni wọ́n pa Ẹdun baálé ọlọ́tẹ̀ Sọlágbẹrú ńkọ́ tàbá ní pé ìjẹ̀sìn ni àwọn Abdulsalami ọmọ Álímì ìjẹ̀sìn lọ́jà gbogbo àwọn àáfàá tó ń bẹ lókè súnà pátá ọ̀pá gbogbo wọn láìkù kan ni àwọn tí wọ́n ráyè mórí bọ́ àfàwọn tí wọ́n sì lókè súnà lọ́jọ́ náà ọ̀pá gbogbo wọn tán ni kí ló sì fà á ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ òkè súnà àwọn èèyàn mọ̀ tí wọ́n fi ń pè lókè súnà kì í ṣe pé mùsùlùmí ò sí nílẹ̀ Yorùbá ṣùgbọ́n lójú àwọn tí igun Sọlágbẹrú wọ́n ń da òòṣà wọ́n ń ṣe Fúlàní wo dọ́là ọ̀sẹ̀ ọlá ẹlẹ́bọ ọ̀sẹ̀ bọ̀ ọ̀tẹ̀ nínú Fúlàní ọkùnrin Fúlàní ń dirun dòní ẹlẹ́bọ tààràtààrà Fúlàní tí wọ́n ń pariwo ìsìláàmù wọ́n sọ Nàìjíríà dilẹ̀ mọ̀ sáwọn wọ́n fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ Nàìjíríà dilẹ̀ ìsìláàmù Fúlàní gan sì sọra wọn di ìsìláàmù tán ẹlẹ́bọ gbogbo àwọn Fúlàní tẹ̀yìn rí tí ń da màálù àwọn tí máa ń ta wàrà tí máa ń ta fúra ẹ̀rí wọn kí wọ́n kírun níbo ni wá ẹ lọ sáábó tí ń bá parọ́ àwọn ọmọ gbẹ̀rù dúró báyìí gbogbo wọn wà níbi fúra àwọn tí wọ́n ń tà ní. gbogbo àwọn tí ń da màálù jó lẹ́rí wọn tí ẹni wọn tí wọ́n kírun ẹ̀ka oró báyìí lẹ́rìí tí ó kírun nù wọn. ìyìn táwọn Sọlágbẹrú nínú pé àwọn eléyìí wọ́n dẹbọ kò mẹ́sìn ọrọ̀ ayé làwọn eléyìí dẹ̀ ń wá kí n sọ̀rọ̀ ẹ̀sìn náà fi kóra wọn jọ sókè súnà ibẹ̀ ti bọ́ sínú yunifásitì Ìlọrin báyìí. àáfàá Límì dọ́gbọ́n ọ̀rá ríwọ̀ ọ̀hún nígbà wọn bá máa sọ nígbà àáfàá Límì ọwọ́ àlòkè súnà ọwọ́ ní àpẹẹrẹ tọ́lọ́ ń fún ní pé tádùn ọba gbà nílùú yìí àwọn gbàwẹ̀ àwọn ọmọ jẹ dàbínù wo wọ́n ń jẹ dẹ̀bínú àwọn tí wọ́n gbẹ́sìn wọn sá fún sẹ́ẹ̀sì rò pé orí àwọn Sọlágbẹrú gbogbo wọn kú wọ́n ń kí àlọ́bọnú ìtàn fún yín bẹ́ẹ̀ mò ń wò wọ́n pé ẹ máa já fáwọn èèyàn torí àwọn wọ̀nyí àtà including Fúlàní ni wọ́n fi sá lọ sókè súnà wọ́n wàá wẹ́kọ̀mù àfáà Límì tó jẹ́ kí gbogbo ìlànà ìdánmọ́ kí àfáà Límì ní wípé Jísù lè áwálù Jísù kìíní kan sáání wọ́n rí lọ́wọ́ kí lè rúkọ ẹ̀ àfáà Límì ọwọ́ ní ẹtẹ́ tí alẹ́ jẹ́ ń ké fún yín Sọlágbẹrú ní ọgbà Abubakar Sọlágbẹrú ní ọgbà ké fún àwọn àfáà ńláńlá bíi sáàsì gbogbo wọn bẹ́ẹ̀ àwọn àfáà ńláńlá àwọn ni àfáà Límì ọgbà ké fún àbẹ́ẹ̀ mẹ́tẹ́ pè Sọlágbẹrú àfáà èké lẹ pé Sọlágbẹrú nínú ìtàn ṣùgbọ́n ẹni tó bá ti borí ìní ó rí tẹ̀pa ìlà àlọ́ fi ń já wọnú ìtàn bí bàbá wa Sheikh Ádámù sọ nínú tírà kọ̀sọ́pọ̀dodo ni ṣé bàbá wa Sheikh Ádámù kọ́ ní sọ pé àfáà Mọ́tàlá ọmọ kí o àfáà lánàṣẹ ni nínú iṣẹ́ Islam fún Nàìjíríà wọn kọ́ tẹ́lẹ̀ àfáà Mọ́tàlá ọmọ kí o àfáà lánàṣẹ ni ní bàbá tiwa táwọn ọmọ àfáà lánàṣẹ sì gbà pé àwọn gan gbà pé irọ́ ní Sheikh Ádámù pa pé níbo ni àfáà Mọ́tàlá ṣe jọ́ mọ́ Usmanu lánàṣẹ bàbá tiẹ̀ gangan tó kọ́ ni lánàṣẹ bàbá tó bí bàbá rẹ̀ ní lánàṣẹ jagunjagun kìí sì ṣe arẹmọ lánàṣẹ nílé wọn ìpìlẹ̀
bàbá wa Usmanu lánàṣẹ wàlí ọlọ́run káfàtà yìí lọ́lọ́ fi bẹ́ẹ̀ lọ́lẹ̀. ẹni tó wọ́n sì bá ló gbà ní sàmánì ilé tiwa mọ́tàlá bàbá wa mọ́tàlá kẹta ló bá ló gbà kò bá Hùsẹ́ẹ̀nì mọ́tàlá kò bá ó sì jìnnà púpọ̀ sí bàbá wa Málíkì mọ́tàlá ẹni tí wọ́n jọ lò gbà ẹni bàbá wa Tọ́írù mọ́tàlá tí í ṣe mọ́tàlá kẹta bóò ni ó ṣe wá kéwú o. Usmanu bàbá Usmanu lánàṣẹ wọn ò wé láwà ní wọ Ìbàdàn jagunjagun wọn sì wọ Ìbàdàn wọn yìí ṣe àfà wọn ò bá àfà wọ Ìbàdàn ilé jagunjagun ni nítorí jẹ́ pé ọlá méjì ní bẹ fún ilé lánàṣẹ wọn lè jẹ Olúbàdàn ilé àfà sì tó nílé wọn. bẹ́ẹ̀ náà wọ́n ṣe dá ìtàn àwọn àfọ́òkè súnà rú wọ́n wá ẹgbẹ́ tí àwa kí n kọ́ yín kí ó láwọn tí wọn ò gbá tiẹ̀ ṣùgbọ́n nígbà wọ́n pa Àfọ̀njá ibi tí àṣìṣe ti wà táwọn èèyàn ò mọ̀ Ṣọlágbẹrú ẹ̀yìn odi ìlú ni wọ́n wà níbi tí wọ́n ń pè lókè súnà wọ́n lílé òkè sí pé wọ́n ò lílé ní kíní o wọ́n lílé nínú ìgboro ṣùgbọ́n wọ́n kóra wọn síbẹ̀ ni wọ́n ń gbé bẹ̀ wọ́n láwọn èèyàn nínú ìgboro wọ́n kóra wọn sókè súnà ní tí wọ́n ń gbé bẹ̀. a pé Ṣọlágbẹrú wà nínú ìlú Ìlọrin gangan ní tààràtàrà ni àkọ́kọ́ ọ̀rọ̀ kò ní rí bó ṣe rí ẹlẹ́ẹ̀kejì wàhálà wọn ò le torí ìgbà táwọn ti wà lókè súnà àwọn tó wà nínú ìgboro àwọn tí wọ́n ti gbàgboro mọ́ wọn lọ́wọ́. Àfọ̀njá sì rán bá ọgọ́rẹ̀ lọ bá Ṣọlágbẹrú gbà mí torí Ṣọlágbẹrú náà bá wọn jà Ṣọlágbẹrú tẹ lọ́wọ́ ń ké tẹ́tí àṣì àfa alimi bó ló ti tẹ́tí àṣì àfa alimi ẹ má pa àlọ́mọ́ o ẹ má pa àlọ́mọ́ o. Ṣọlágbẹrú ọ̀lọ́ ọdẹ bá ọgọ́rẹ̀ jókòó ìbá sọ fún kọ̀tán jẹ̀mọ́ ni o àmọ́ ń ta wọn pa Àfọ̀njá tán àwọn Fúlàní wọ́n pè wọ́n ní ìpàdé tí wọ́n ṣe ẹ wá ètò yìí dádúró tẹ́ ẹ wà lọ́tọ̀ ẹjẹ́ àjọṣe papọ̀ Ṣọlágbẹrú takú àtàwọn èèyàn rẹ̀ àwọn òdù òǹbì ẹ máa ṣe tẹ̀sí ẹ̀sìn làwa bá wà àwọn ọ̀bọ̀rọ̀ ayé wa àwọn ọlọ́ba kankan bá yín jẹ àní baálẹ̀ bá yín jẹ ìlọ́pàpà wàá du Ṣọlágbẹrú nígbà ogun Ìkòyí tí àfà Abdulsalami tó ní wọ́n withdraw àwọn èèyàn kúrò lẹ́yìn rẹ̀ tó ti jẹ́ ẹ́míà ńgbà náà kì í jẹ́ ẹ́míà báàlẹ̀ fani tó ní wọ́n withdraw ọmọ ogun kúrò Ṣọlágbẹrú fi padà dókè súnà lọ́wọ́ kóun sì ti mọ̀ kóun ran Àfọ̀njá lọ́wọ́ ọwọ́ àfàtì àwọn Fúlàní Abdulsalami ọwọ́ àgbẹ̀ tá a bá fi Ṣọlágbẹrú yìí lẹ̀ táwọn èèyàn rẹ̀ bá mọ̀ gbárùkù tí wọ́n mọ̀ dojú ìjọba wa bólẹ̀ èló ṣe gbógun dìde lódìdí Ṣọlágbẹrú ò múra páwọn fẹ́ jà ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun rẹ̀ wọ́n withdraw wọ́n ti sá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú bí Ìkòyí ò tiẹ̀ lè dá lóṣè bógun Ìkòyí náà lọ́lọ́ tó fọ́mọ lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ tó lọ bìjà gbogbo wọn ò bá wọn dá sí náà fi wá yípo òkè súnà wọ́n jẹ aláǹgbá wọ́n jẹ tàtàdánwò ẹ bá ń bi wọ́n pa àfà Ṣọlágbẹrú àti gbogbo àwọn àfà ńláńlá tí ń bẹ lókè súnà láwọn Fúlàní o èmi sì ń sọ́dọ̀ la ìtí àfà Abdulsalami ẹ̀mí ayé Ìlọrin àkọ́kọ́ tó ṣe gbára iṣẹ́ tó ṣe nu o àfà wàlíyé ọlọ́run káfàtà Ṣọlágbẹrú àtàwọn àfà ńláńlá àtàwọn ìyàwó wọn tí wọ́n pa lókè súnà ìjọ náà tí wọ́n sì jẹ́ mùsùlùmí èmi ẹ̀yin làáfà ọmọ kí ó lè rí alukurani ni ẹ bá ń wábì kan nínú alukurani o tó sọ pé tó ibi téèyàn bá ti ṣerú rẹ̀ o wọ́n ti fi gba tíkẹ́ẹ̀tì àlìjánná o.
ibi téèyàn bá ti pa tó ti pa àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tó sì pa wọ́n, àbí ibi tí mùsùlùmí méjì bá ti ń jà tí wọ́n sì para wọn, ànábì sọ pé tó ẹni tó pa kan àlìjẹ́nà ni ó wọ̀, kó yóò sì wá pa gbogbo mùsùlùmí òkè sú náà tí wọn ò sì gbogbo lọ káwọn fúlàní mọ́ ilé wọn. Sọ fún mi o, tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà báyìí mo jẹ́rìí àwọn àfọ ẹgbẹ́jọ́ mo ti sọ wọn ò ní tàdé wọ́n sì wúrọ̀ wọ́n mọ̀ wá mi tí wọ́n yìí sí. Bọ́yá wàá sọ pé nígbà fáálímì Abdulsalami tó gbé ogun dé òkè súnà o, ọba Sọlágbẹrú àtàwọn èèyàn rẹ̀ tí gbogbo tíra yín ròyìn fún wa pé wàlíyí Ọlọ́run ni wọ́n rí ayé sá, tẹ́ ìròyìn fún wa pé wọ́n ráyé sá. So ìtẹ́ ìwà sọ pé wọn wá tó ráyé sá mọ́ o, ọba àwọn ibi tí ẹ ti ń ṣẹbọ ni lọ́ba ní tó ẹbọ lẹ́yìn ṣe fẹ́ẹ́ sí pé ayé làáfà lójú ó gé wọn lórí lọ. Ìkànnù ìtì ìbéèrè tọ̀fà o, àwọn tó juwọ́lẹ̀ tẹ́ ṣe la ilaha illallah o, àwọn gbà fún Ọlọ́run, àwọn sì gbà fún yẹ̀yìn Ìlọrin tí wọ́n sì ní wọ́n máa dúnbú wọn lọ́fà. Àbẹ́ẹ̀ ní tọ̀ sọ fún yín náà, torí pé dídákẹ́ tá à ń dákẹ́ lẹ fi ń rí tàkítàn pa. Kéèyàn máa sọ pé Gàǹfàrí kan bá Àfọ̀njá bá Gàǹfàrí, Àfọ̀njá bá Álímì ìjọ ọmọ ọjọ́ wo la igbó Álímì wọ̀ lọ́rin, ìtàn Álímì ìjọ wò. Ọ sọ̀tàn lọ́rin ju àwa lọ, àwọn ọmọ onílùú àwa Yorùbá, ọ sọ̀tàn lọ́rin ju àwa lọ, ọ sọ̀tàn lọ́rin ju wa lọ. Àṣẹ ẹ lẹ́ẹ̀mọ̀ tẹ́ ẹ̀ bá nílà káyè sẹ́ lẹ́ẹ̀mọ̀ pọ̀ máa Àfọ̀njá ní baálẹ̀ kejì Ìbàdàn Olúyẹdú, ilé Olúyẹdú sì bẹ́ ń bàdàn. Ẹ́mbásì ni mo parọ́, ẹ lọ sílé Àfọ̀njá nídìí àpẹ́, ẹ láàrin òpìtẹ́ sọ̀rọ̀ parọ́ pé àkọ́bí Àfọ̀njá ìní bàbá ńlá ti wà níbàdàn ilé Olúyẹdú. Àwọn táwọn bàbá ti wá síjọ nínú Olúyẹdú. Tẹ́báyì ti gbé mọ́sálásí Jímọ̀ ńlá ọjà àbá níbàdàn, ọwọ́ ọ̀tún báyìí tẹ́ bá fẹ́ wọnú mọ́sálásí Jímọ̀ ẹ bá ti wọ ọwọ́ ọ̀tún ẹ rí ilé Olúyẹdú. Kẹlẹ́ Laji Abbas parọ́ o. Ìtàn lọ́rin làwa lè mọ̀. Gbogbo ibi táwọn ọmọ Àfọ̀njá sì wà ní sọ àwọn tí ń bẹ lóko, àwọn tí ń bẹ nídìí àpẹ́, àwọn tí ń bẹ lóko, àwọn tí ń bẹ níbàdàn, àwọn tìbàdàn náà sì tó pín sí méjì. Láwọn ọmọ Olúyẹdú. Ìnáwó máa pààlọ́ ilẹ̀ Ìlọrin àtàlàyé àtàlẹ́ ìlú máa gbọ́rọ̀ lẹ́nu alábòsí àtàlàyé àtàlẹ́ ìlú. Nílẹ̀ gómìnà ibi tí Ìlọrin wà náà ní ìpẹ̀kun ilẹ̀ gómìnà. Tẹ́ ẹ bá ti kúrò nílọrin, ilẹ̀ tẹ́ ẹ lọ wọ̀ tẹ́ ẹ bá ń bọ̀ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ìgbẹ́ ló ti kù tó ti bẹ̀rẹ̀, ìgbẹ́ ló sì nílẹ̀ d'Ògbómọ̀ṣọ́. Ìgbọ́n náà sì bó ní kò yí pààlà. Ẹ mọ̀ tán o, ẹ jókòó ti àléfù bá ta sa jẹjẹ. Àwọn àáfàá àtọ́mọ̀tàn ń bẹ táwa mọ̀, táwa náà sì mọ̀ pé àwọn ilé mọ̀tàn. Tí n bá dijú gbogbo bílẹ̀ Ìlọrin ṣe jẹ́ ìmọ̀ dákọ, àwọn tó kọ́kọ́ lo ibì kan, àwọn tó tún lò, àwọn tó lò kẹ́yìn. Bí ṣe ń bọ̀ nu. Àwọn ìgbómìnà sì bá àwọn Èkìtì àti ẹkùn Ìbọ̀lọ̀ àti Ìjẹ̀ṣà wọ́n bá wọn pààlà. Ẹ lọ béèrè ẹ bá mọ Ìlọrin dáadáa tẹ́ ẹ sì mọ Ganmọ, ilé ìgbómìnà tí ẹ ń kọ́ sí Ganmọ. Ẹ bá ń béèrè pé ibi tójú rélùwé Ìlọrin gbà wọn, ibi tí post office gbà ta ló ní? Ìgbómìnà ló ní. Ilẹ̀ Ìlọrin ò débẹ̀. Torí ń tọ́fà ìdásílẹ̀ Ìlọrin ìgbà tẹ́yìn ẹ̀ ṣe Yorùbá tẹ́ ẹ̀ mọ̀ tán wa, ìní ò jẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ̀ nítàn. Àwọn Núpé lè ń pe
léǹpé òyìnbó ló sọ di núpé tápà léǹpé àwọn ni wọ́n máa ń sin òkú lógìdó bàbá tó sọ ọ̀tún mọ ògìdó ní ìsìn òòṣà kan ní ọ̀rọ̀ páńpẹ́ lógìdó torí gbà tẹ́ ìṣe Yorùbá tẹ́ ẹ̀ máa ṣà ògìdó ní òòró àwa ẹ̀yà Yorùbá míì a máa ń sin òkú ní ìbú kérésì nílẹ̀ Yorùbá náà ọjọ́ ọ̀bùnmí ìlú ọ̀dà ẹjẹ́ ń fi ẹ̀sáàmù síta ẹjẹ́ lọ ṣèwádìí àwọn ìyàwó ni wọ́n tó máa ń sin òkú ní lógìdó nínú àwọn ọmọ òtù wọ́n tó máa ń sòkú lógìdó bí abuké bá sì kú a máa ń sin abuké lógìdó inú kòkò la sì máa ń sin abuké sí. nígbà wọ́n fẹ́ kọ́ MKO ọ̀lù nìbàdàn ẹ̀rì pé mo dákẹ́ lọ nígbà wọ́n fẹ́ kọ́ MKO ọ̀lù nìbàdàn tá a bá máa fi tàbó ní ó ṣe yé wọ́n wú òkú kan jáde nínú ìkòkò ni wọ́n ṣe sí inú ìkòkò ni wọ́n ṣe sí tí wọ́n wá gbé báwọn òyìnbó ṣe ṣe ẹnìkan kan mọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe ibi tá a sì fẹ́ kọ́ MKO ọ̀lù sí Ọ̀dẹ́rìnlọ ló ní gbogbo agbègbè yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe ọ̀rọ̀ sọbọ́yọké ìbéèrè táwa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ní pé ìwádìí tí mò ń ṣe lọ́wọ́ ni pé ṣé abuké ọjọ́ sí tí wọ́n Ìbàdàn ìgbà náà ṣe tó ń bẹ tó dáwọn ìbá ń gbọ́rọ̀ pé abuké kan dá ifá wọ́n wá ní tí wọ́n fi rúbọ ń bàdàn kìí ṣe Ìbàdàn kẹta ẹ̀ Ìbàdàn kejì ni sọ̀rọ̀ sọbọ́yọké ìjọ sí sóòní àbí mi ṣùgbọ́n àwọn òyìnbó tí ń jámọ̀ ẹnu tí ń sọ fún wa mọ̀ ò ní wípé n tí ń gbé jáde o ascent tí ń rí mbẹ́ o more than 1000 years ni ìtàn Lágilú àti Sọ̀bọ̀yọ̀kí ò sì tó bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n ibi tó kàn jẹ́ pé ibi tá a ti ń ráwọn fact àtàwọn iṣẹ́ ìwádìí táwọn òyìnbó tí wọ́n ti ṣe àtàwọn ìwádìí mi tá à ń rí kìí ṣe nǹkan tí a lè pariwo ẹ̀ torí pé yàrá tí wọ́n mú wa wọ̀ tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò wọ̀ ni nínú àwọn tí wọ́n ń pààrọ̀ tẹ́ láwọn pàtàkì. ló wá jẹ́ wípé nígbà táwọn léèń pé àwọn ni wọ́n máa ń sin òkú ní òòró iná sọ pé ta ni ọba mi gbẹ́lẹ̀ lógìdó bí ìgbà téèyàn fẹ́ gbẹ́ kànga ni wọ́n ó ṣe gbẹ́ ilẹ̀ tí ó jìn ó lè jìn níwọ̀n ẹsẹ̀ bàtà 10 tí ó lè gba ẹni o bẹ́ẹ̀ ṣe máa ń sin èèyàn lọ bẹ́ẹ̀ ṣe ń sinú àwọn léǹpé tápà léǹpé àwọn ni wọ́n wá ń já wọ inú ilẹ̀ ìgbómìnà nígbà wọ́n ń já wọ inú ilẹ̀ ìgbómìnà èyí tó kù tá a sọmọdé sọ lọ́pọ̀lọpọ̀ gbà èyí ni wọ́n wá ránṣẹ́ lọ sí Ọ̀yọ́ nítorí àwọn àgbààgbà ní pé láyé Aláàfin Òjìgí nígbà wọ́n ránṣẹ́ dé Ọ̀yọ́ bàbá báyìí wọ́n sì gbé àwọn akọni dìde torí Ṣàó ti wà ń bẹ̀rẹ̀ tipẹ́ ọ̀dà òsílẹ̀ Bàrùbá iná tó ní Ṣàó torí kí àṣírí wọn kọ́ba lè bò díẹ̀ wọ́n lọ gbé bárékè Sóbí wọ́n fi dá Ṣàó àti Ìlọrin sí méjì káyé ọmọ bàmọ́ torí Ṣàó ní ìlú tó ti pẹ́ tó súnmọ́ Ìlọrin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o gbogbo ọ̀nà wọ́n sì fi ń fìtínà kí Ṣàó mọ̀ gbérí ìpá sì ń para rẹ̀ ó lòun pajá ìlú wo náà ló gbé sẹ́lọ̀ ní gan náà lè wo ló gbérí ìpáyé ń para rẹ̀ a lọ káàkiri a rí bí gbogbo ojú ọ̀nà ṣe rí gbogbo àwọn ojú ọ̀nà tó so àwọn ìlú tó bọ́ sínú pọ̀ ní ìpínlẹ̀ Kwara bí páńpẹ́ ikú ló ṣe rí ìpá ń para rẹ̀ ó lòun pajá nígbà mo lọ sí Àràndùn
mo fẹ́ gbà lọ sóòrù a sì ti rìn ní bí 30 ìṣẹ́jú sí 40 ìṣẹ́jú tí mo ní ojú tó ní já padà ojú ọ̀nà kan lè nílùú tí wọ́n ní gómìnà ló ọ̀rọ̀ bòmí lè ní. nígbà wọ́n sì rán Ládẹrin dé ọ̀hún ọ̀nà ẹbẹ̀ náà ló gbà torí pé bí wọ́n ṣe ń já wọnú ilẹ̀ ìgbómìnà àlàbí tí ń lọ ìlú tó wà ń bẹ̀hùn ẹni tí ó kọ́kọ́ rí tí ó bá sọ̀rọ̀ òun náà ni Sàó. ẹ bá ń bi wọ́n léèrè kí ló dé jẹ́ pé láti ààfin Sàó láti Sàó débi tílé emir wà nílọrin tààràtààrà ni. nígbà wọ́n ń lọ wọ́n gun òkè sóbí tí wọ́n gùn ibẹ̀ wọ́n ti rí ibi tí wọ́n ń lọ. ibẹ̀ wọ́n ti rí ibi tí wọ́n ń lọ tí wọ́n sì bọ́lẹ̀ padà tí wọ́n tẹ̀sẹ̀ márùn tí wọ́n sì dúró. ìwọ̀nba ibi tí wọ́n gbà wọn gbogbo ohun tó kù sí ààlà ìgbómìnà díẹ̀ ni. ibi tí wọ́n sì wà ẹni tí ń ṣe àkóso lẹ́ẹ̀dẹ́bẹ̀ Olúgbọ́n ń bẹ lọ́wọ́ ọ̀sàlẹ̀ gbogbo màsán ṣe kàǹkà tó lónìí àbí Olúgbọ́n ló wà. àbẹ́lẹ̀ mọ́nú tàn pé ńgbà wọ́n mú tí Ṣọ̀ún tọ́pa bàbá Ìjẹ̀ṣà Olúgbọ́n ni wọ́n lọ mú bá àwọn àlóńgbò tí wọ́n ra lókùn tí wọ́n fi ṣọwọ́ sí Aláàfin Ọ̀yọ́. ìbámu jẹ́ olúwa rẹ̀ kí ló dé tẹ́ fi lọ mú bá Olúgbọ́n. mo máa ń sọ fún yín ìlú lè tóbi bí Ìbàdàn tí ìbá ṣèlú aládé ìṣẹ̀ǹbáyé aṣọ ìlú sì lè kéré ó kéré. wọ́n ní abèmọ̀súrù ọkọ̀ ìlú kan bá ń tata ìlú lè kéré tó ṣe pé ìlú aládé ìṣẹ̀ǹbáyé tó ní ìyá adé irú ẹ̀ ní Jẹ́bà Adébárà Ifẹ̀ ohun yìí ní jẹ́ tẹ́lẹ̀. àwọn ni wọ́n kún wọn àtọmọ ogun Sàó àtàwọn ọmọ ogun bíi gbogbo àwọn jàbàtà ni àwọn Olúgbọ́n ni àwọn tẹ́ẹ̀dẹ́ Ìlọrin gbogbo bẹ́ẹ̀ náà wọ́n ti dá ọmọ ogun jọ torí pé gbogbo àwọn ìlú tá à ń wí ìlú àwọn ẹ̀ṣọ́ ni. wọ́n láwọn bẹ̀ torí fúgbàradì sí ogun àtàwọn tí máa ń jáwọ́ ààlà. ìní wọ́n sì wá gbogbo wọn kóra wọn jọ sí Ìlọrin pẹ̀lú Ládẹrin. ṣùgbọ́n nígbà tá a máa ṣe DNA ilẹ̀ yìí fi máa ń rò pé ń parọ́ nígbà tó bá dé èyí táwa ń sọ lónìí tó bá dásìkò tí DNA bá dé tá a bá ń ṣe fún àwọn ìran kọ̀ọ̀kan lọ́jọ́ iwájú pé ilẹ̀ tó mọ iyì náà ń sọ pé nígbà bá wá ń ṣe DNA wọn nílọrin àwọn baba ńlá yín ìlú báyìí wọ́n ti wá àwọn lókàlùkò wà mọ́ wa kí ló gbé baba wa débí. ìní wọn fi wá dúró ń bẹ̀ tẹ bá sì ti kú ò tẹ bá dé gbogbo ibi náà pè ní gèrè álímì lónìí tẹ ẹ bá lọ sọ́nà ẹ̀yẹ ń kọrin tẹ ẹ ń lọ sí ọ̀nà ilẹ̀ ìgbómìnà lọ́hùn ẹ bá ti post office Ìlọrin ilẹ̀ ìgbómìnà ni àbẹ́lẹ̀ ẹ̀mọ ìtàn bíbẹ̀ ṣe jẹ́ nígbà wọn ń ṣeré lùwé ṣeré ẹ̀mí ayé wọn sanwó fún kì í ṣe gbọmọ wọn mówó lọ. ló jẹ́ pé àwọn gazette táwọn òyìnbó ṣe gbogbo tó ń bẹ ní láìbírì wọn ní Ìlọrin gbogbo ẹ̀ wọ́n rà tí wọ́n dáná sun torí ọ̀pọ̀lọpọ̀ táwọn bàbá yín fẹ́ máa ra wọn sọ bẹ́ẹ̀ kì í sì bẹ́ẹ̀ táwọn bàbá yín fẹ́ máa ra wọn kálukú ọ̀rọ̀ tẹ́ ń gbà nínú lọ́wọ́ ìdílé Álímì ìdílé gbogbo ẹnì kọ̀ọ̀kan nílọrin tó ń kálukú sọ bí bàbá rẹ̀ ṣe wà àti bọ́rọ̀ ṣe jẹ́ ẹ ní òsì
ẹ lọ dé àpẹ ẹ lọ bí wọn ní ẹ fẹ́ rí gẹ̀ẹ́sẹ̀tì ló wà ní fi hàn yín ẹ wá lọ sọ́dọ̀ àwọn Fúlàní wọn ò ní òsì ni kò sí tí bàbá yín sọ tí bàbá yín náà sọ tí wọ́n sì kọ́ lẹ̀ àbẹ́ẹ̀mọ̀ pé jàṣẹlẹ̀ gan-an wò tí wọ́n lé ẹ̀mí àlọ́ Ògbómọ̀ṣọ́ nígbà mọ̀ sọ ẹnìkan ní kò ṣẹlẹ̀ ní wọn ò lé ẹ̀mí àkó ń lọ tí wọ́n dá orin èmi kan fẹ́ dá orin ọ̀tẹ̀ ní àbẹ́ẹ̀ ti gbàgbé orin tí wọ́n dá orin tí wọ́n dá fún ìran Álímì nílọrin lẹ́yìn ìgbà náà gbogbo àwọn àáfàá ọlọ́lá gbogbo wọn tó pera wọn lọ ní pé ẹja parí ẹ ẹ̀yin náà ẹ dẹ àní ẹ mẹjọ olórí tẹ ẹ jẹ ẹ má sọ pé bóun ti Yorùbá bóun lórí ilẹ̀ Yorùbá tá a bá fi yín lẹ̀ torí pé ẹ kéwù ni tá a bá lé yín dànù agbékánu lo àáfàá lọ ní Aare kan fàjáde nínú àwọn ọmọ tiwa náà tó kéwù ṣé bàbá yín ló gbé kéwù délẹ̀ ẹlẹ́rìí gẹ̀ẹ́sẹ̀tì ẹ lè máa pa àlọ́ fáwọn èèyàn Aare òpìtàn olùwádìí ìjìnlẹ̀ lèmi ẹ lè máa pa àlọ́ fáwọn èèyàn nǹkan gbé lọ nílẹ̀ lórí nù láti máa dáàbò bo ilẹ̀ ìgbòmìnà dọ́là tẹ bá dọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ilẹ̀ ìgbòmìnà wọ́n gbà pé Aláàfin Ọ̀yọ́ ni bàbá wọn lọ́nà wo lọ́nà wípé wọ́n dáàbò bò wá lọ́nà wo lọ́nà wípé àwọn ajẹ́lẹ̀ tí wọ́n ní ń bẹ̀ wọ́n láwọn aṣojú tí wọ́n ń bímọ ń bẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n gbà pé Aláàfin ni bàbá wọn. ṣùgbọ́n ọba ńlá ọba ilẹ̀ ìgbòmìnà Ọ̀ràngún ilé ìlà kábíyèsí ọba gbóònà Ọ̀ràngún lọ́ba gbóònà. ọ̀rọ̀ ìgbóònà ọ̀rọ̀ tó sì kẹnu ni kí ni ìtumọ̀ ìgbóònà kí ló mú wá ìjọ lẹ́tọ̀ọ́ ní sáyẹ́ǹsì Yorùbá ọmọ ṣe o Aare òkúta lórí tá a gbé kalẹ̀ lé lórí nù láti dáàbò bo ilẹ̀ Yorùbá ìlẹ̀pẹ̀ ńgbà tágbára Àfọ̀njá wá tó pọ̀ tán tó káwọn Fúlàní jọ àtàwùsá àti Bàrùbá àti Yorùbá tó kó gbogbo wọn jọ tí wọ́n bá jagun ni ló jẹ́ pé ilẹ̀ Ìgbóònà náà lọ́kọ́kọ́ ń tẹrí wọn bá láti gbà wọ́n sábẹ́ torí pé ibẹ̀ cross road ni gbogbo ìsàkọ́lẹ̀ gbogbo nǹkan tí ń wá sọ́dọ̀ rẹ̀ lásìkò tó ń ṣe léyìí lọ́wọ́ ẹ̀dẹ̀ náà gbìyẹ̀ gbogbo nǹkan tó yẹ kó máa lọ sẹ́dẹ̀ àwọn náà ń kó jọ ẹran ni adìẹ ni owó ni aṣọ ìlẹ̀kẹ̀ oníbodè torí kọ́sítọ́ọ̀mù ní tìmí oníbodè ní tìmí ó nìkan sì kọ́ lóníbodè aláwọn oníbodè bodè àwọn ìlú ẹnu àlàtà aláwọn bodè bá ń tó pọ̀ ìdí nìyí tó gbé nígbà tí ó fi dáyé tìmí bá ń gbáyé ó ní owó gan òun ni tó yè jẹ́ Àkànní Alébí oṣù Ògbómọ̀ṣọ́ rí pé nígbà tá a ti ya apá olóko lábẹ́ Aláàfin gbogbo tó ń gbá ẹ kájọ máa pín ní àwọn náà tó bára wọn jà mo sọ pé kọ́ ọ sọ́ra tó bá mọ̀ wọ́n kórí bòsè tó bá mọ̀ ṣèlú ó yẹ kájọ máa pín ní káwọn náà tó jà kí Ìlàrí àṣegbé Ọlọ́fà kó tó lọ yanjú ẹ̀ kí tìmí ó tó wá gbà pé ọ̀dà ò ìtọ́ bá ń wọlé bá ṣèjọba pín ní ìtọ́ Yorùbá mọ̀ ju bẹ́ẹ̀ ṣe ń rò lọ Ọlọ́run já lè bá débi wípé ká tiẹ̀ lè ṣe àwọn kinní ní sinimá yóò lè yé yín dáadáa. làwa bá bọ̀ wàhálà wa ń bẹ káwọn Fúlàní fẹ́ pàwá fi gba Ìlọrin nígbà wọn ti gba oko tí wọ́n ti wíìkì àwọn alágbára wa títí tẹ́ fi wá gba Ọ̀yọ́ fún rẹ̀ kó tó wá di pé Ọ̀yọ́ tú kó tó wá di pé Àtìbá dìde àti sọ fún wa níjẹta lápá kejì bí Olúyọ̀lé tó ti fẹ́ ṣe àṣeyọrí tẹ́lẹ̀ lónìí gbogbo ìtàn tá à ń sọ lónìí tẹnu wọn ń gbà yìí ẹnu wọn bá má ti gbà mọ́ Olúyọ̀lé ti ṣe tó fẹ́ ṣe ń jọ́ náà ni kó tó rí ẹgbẹ́ àwọn ọlọ́tẹ̀ ìdínú tó gbé gbà tí ogun Òṣogbo fi wáyé
ìní Olúyọ̀lé fi múra sí kó tó wá ṣe àṣeyọrí ńlá tó ṣe lórí àṣeyọrí tó ṣe òun kò tí ì ṣẹlẹ̀ rí àwọn tó kọ́kọ́ ti ṣẹ́gun àwọn Ìlọrin rí tí wọn ò dán wò káwọn tó gbógun lọ sí ẹnu àlà wọn làwọn Ìjẹ̀ṣà lógun polẹ̀ kèsì pọ́yọ̀ náà ò ṣẹ́gun wọn bí ìgbẹ̀rẹ̀ mẹ́ta ẹni kó tó di ogun tí Aláàfin Olúewu tó kú sí Aláàfin Olúewu náà ti ṣẹ́gun ṣùgbọ́n ìfi àkókò ṣòfò lóṣù mẹ́fà látòṣù kẹfà ọdún títí wo oṣù kejìlá ló kó bá wa lọ́tẹ́ fi gbìyẹ́ ṣùgbọ́n ẹni tí ó ṣẹ́gun ńlá tí ó sì pa wọ́n pakúpa tó gbé odidi balógun wọn gbogbo balógun mẹ́tẹ̀ẹ̀ta wọn ìlóbógun lọ iná ní Olúyọ̀lé iná ní balógun Ọdẹ́rìnlọ àgbèrè ọ̀gá ọmọ àsòókò ọmọ Olúpọ̀nà torí pé gbogbo wọn búkú lọ ni wọ́n mú Ajíkòbí lóòyẹ̀ wọ́n fòun sọwọ́ sí Ìlọrin olóyè Ọlátẹ́jú tó ṣe pé abẹ́ àti bàbá àti ẹ̀ láti bẹ́ Aláàfin Olúewu lórí Olúyọ̀lé ní mo bá gbà lábẹ́ bẹ́ orí wèrè náà dànù Olúyọ̀lé ṣe àṣeyọrí nígbà Olúyọ̀lé ṣe àṣeyọrí tán àwọn ibi tí àwọn Olúyọ̀lé gbà à ń pèbì kan ní Ọ̀jọ́ kò sẹ́ni tí bá bá mọ Ìbàdàn bọ́ ń bọ̀ láti Èkó ni o bọ́ ń bọ̀ láti ilé Ìlọrin ni o Ọ̀jọ́ gbajúmọ̀ nìbàdàn ibẹ̀ ni gómìnà wa Ẹnjìnìà Olúṣèyí Mákindé ibẹ̀ ni wọ́n kọ́ támínà ibùdókọ̀ ìgbàlódé sí mo gbà fún gómìnà wa torí ẹnìkan ti kọ́ ilé epo sáàrin ibẹ̀ sẹ́wọ̀n kọ́lọ́ sàmọ́ lọ́wọ́ àwọn ìjọba ànánú láàrin títì kéèyàn gbélé epo bẹ̀ kí wọ́n tó wò kí wọ́n ẹ̀sẹ̀ wá fi kọ́ támínà ìpẹ́ lómìnà máa lọ àwa láwà nípò mọ́mọ́ gómìnà mọ́mọ́ ó sì ti ronú yín pé tó bá wà nípò mọ́ báyé jẹ́ ibòmíì ń bẹ tó lè kọ́rù nǹkan bẹ́ẹ̀ sí mọ́ báyé jẹ́ ibi tá a bá ń pè lọ́jọ́ ilẹ̀ ìgbani níjọ́ káwọn Ìbàdàn tó fogun gbà ilẹ̀ ìgbani ibẹ̀ wá ní ìran Báṣọ̀run olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò MKO Abiola ibẹ̀ ní ìran bàbá ńlá àti ìlú bàbá ńlá rẹ̀ ní. nígbà Olúyọ̀lé gba Yorùbá lẹ̀ mo ti sọ nínú ìtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ńlá wa nìbàdàn Ìgbá ni wọ́n báwo mo ṣe lè pàwọ́ ará Ìbàdàn cross breed ni wá láwa Ìbàdàn èyí tó jẹ́ pé ìṣe wa ọba gbogbo ilẹ̀ Yorùbá múnu Ìbàdàn lẹ́ẹ̀ tí ní gbọ́ pé ta ń bàbá rẹ̀ ńlẹ̀ ẹ̀ ní gbọ́ lẹ́nu Ìbàdàn lẹ́ẹ̀ tí ní rí ẹlẹ́yàmẹ̀yà Èkìtì lẹ́nìkan Ìjẹ̀bú lẹ́nìkan Ẹ̀gbá lẹ́nìkan kínní kan lẹ́nìkan Ìbàdàn lẹ́ẹ̀ sì rí yí pé gbogbo wa àkóra wa mọ́ra ni torí pé tí wọ́n fi gbé Ìbàdàn kalẹ̀ nu àti wọnú ara wa yàrá kan ní Ìbàdàn ní. wọ́n gbé ìlú kalẹ̀ pé ìlú àwọn alágbára mi bọ́ ọ bá lọ tọ́ ọ bá dé mo fẹ́ Ìbàdàn ló wù mí gbé o tó bá ti pọ́ ọmọ Yorùbá ni máa bọ̀ ní. kódà bí Ìbàdàn bá mú ẹrú lójú ogun tí ẹrú yìí tó bá fi lè bá Ìbàdàn lo ogun lófin tí wọ́n ṣe tó bá fi lè rí ẹrú méjì mú yóò wá pe ẹnìkan ẹ máa bọ̀ yóò wá kó fún olówó rẹ̀ ọ̀gá rẹ̀ ó ti bọ́ ọkùnrin ẹrú méjì tó ti mú ó ti fi rárá rẹ̀ padà tó bá wá lo ogun lọ́la tó bá wá mú ẹrú mẹ́fà ẹni tó bá wá jẹ́ bíi captain tó jẹ́ bàbágun rẹ̀ ènìyàn wà á wọ́n jọ máa pín ó sì níye tí òun ó mú bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ ọmọ mú jùlọ tòró ni ó máa ṣe ìṣúná ogun jíjà ìdínú pé nìbàdàn kò sí ẹrú èèwọ̀ ni ìdínú tó ẹgbẹ́ ẹ̀ gbọ́ nìbàdàn àwọn bàbá ẹnìkan ẹrú ni wọ́n
bọ́ọ̀bà jẹ mọ́gàjí nìbàdàn mọ́gàjí lóye ìbàdàn ti bẹ̀rẹ̀ gbogbo olúbàdàn ni ó jẹ mọ́gàjí gbogbo mọ́gàjí kọ́ ni ó ju olúbàdàn mọ́gàjí lóye ìbàdàn ti bẹ̀rẹ̀ tó bá fẹ́ jẹ mọ́gàjí tó bá ti lọ sáàfin tí wọ́n kọ́ sọ fún ọ ni wípé àwọn ẹrú wo ní ń bẹ ní agboolé tí wọ́n bá ti kọ́ ọ lílé tó bá ilé lágbájá ẹrú ni wọ́n ilé kìíní kan ẹrú ni wọ́n ẹ máa lọ tó bá sì ti jẹ mọ́gàjí tán ó gbọ́dọ̀ pẹ́ nìkankan ní ẹrú o tóró ti wà nínú ìlànà wa lọ́jọ́ tó ti pẹ́ ìdínú tí Ìbàdàn fi tóbi Ìbàdàn fààyè gba gbogbo èèyàn sọ pé Ìbàdàn kì í gbé onílẹ̀ bí àjèjì ni làwọn kan wá rí nínú àwọn kan wá lẹ́yìn Ìbàdàn kì í gba onílẹ̀ bí àjòjì pé tẹ́ bá fẹ́ ṣe bí ọdún kìíní kan àjòjì rọ́ ẹ má yìí Ìbàdàn kì í gbé onílẹ̀ bí àjèjì kí ló fà á ó pẹ́ gbogbo àwọn tó kọ́kọ́ jẹ baálé àtàwọn alágbára Ìbàdàn kò sí tí wọ́n bí sí Ìbàdàn gbogbo àwọn Olúyọ̀lé ga àwọn ọmọ tí wọ́n bí kí wọ́n tó máa mókè ọpẹ́ generation bíi ìkẹta ìkẹrin ti lọ kí wọ́n tó máa mókè. tá a bá wo ibo ni kí n ti gbé tá a bá wo mọ́yẹ̀ ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn kìí sórí Olúyẹdùn ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn Lákànlẹ̀ ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn òun ọ̀jẹ̀ baálẹ̀ Olúyọ̀lé ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn Ọ̀pẹ́ Àgbé ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn Oyèsílẹ̀ Olúgbòde ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn Báṣọ̀run Ògúnmọ́lá ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn Orówùsì ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn Balógun Ọdẹ́rìnlọ ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn Balógun Akéré ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn Ààrẹ Látòsà ẹsẹ̀ ló fi rìn wọ Ìbàdàn tó gbórí ẹ̀ ni ogun ti parí gbogbo wọn bá ẹsẹ̀ wọn fi rìn wọ Ìbàdàn iná fa pé Ìbàdàn kì í gbé onílẹ̀ bí àjèjì gbogbo wọn o tó bá ti wá Ìbàdàn tó bá ti wá fa akọyọ kí ni sì máa ń fà irú ẹ̀ ní ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní sì ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ onílùú àwọn tó bá ti wà lù wọ́n máa ń yọ̀ pápá àwọn ọmọ ọlá wọ́n máa ń yọ̀ fàájì wọ́n máa ń ṣe ṣùgbọ́n àwọn tó wá tọmọ tó gbé débàdàn òun ò múra tí mẹ́tẹ̀ ti rí táwọn àwọn àgbà bá ti rí pé eléyìí lè jagun ó ní quality wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa fún lóyè yọ́bẹ̀ látòrí ibi Ìbàdàn kẹrẹkẹrẹ yọmọ lókè tí ó fi súnmọ́ lóyè àgbà ìdí Ìbàdàn kì í gbé onílẹ̀ bí àjèjì ló kìí ṣe Ìbàdàn kì í gba onílẹ̀ Ìbàdàn kì í gbé onílẹ̀ bí àjèjì ìniláyé ìgbà tá à ń jagun tóra ti jẹ olórí Ìbàdàn dáadáa ká tó wá ẹsẹ̀ wá rí kan tó ṣe pọ́ mọ bíbí inú Ìbàdàn wọn forí ẹ̀ sọlẹ̀ sí torí pé gẹ̀ẹ́sẹ̀tì tí wọ́n ṣe láti Ìbàdàn ní pé tó ẹni tá gbà lọ́mọ Ìbàdàn o tó bá ti wà ń Ìbàdàn títí di ọdún 1897 ìtì ń bẹ nínú gẹ̀ẹ́sẹ̀tì Ìbàdàn àwọn agboolé tó bá ti wà ń Ìbàdàn ní pé títí di ọdún 1897 àwọn ní Ìbàdàn torí pé ọdún 1897 ló ti dájú pé àjagun mọ́ ilẹ̀kùn Ìbàdàn sílẹ̀ tẹ́lẹ̀ ni bàbá àti wà ń Ìbàdàn kí kò sí pé generation kẹta ni wọ́n ní Ìbàdàn tẹ́lẹ̀ kẹ́nìkan kẹ̀dé ni kọ́ máa lo ogun kọ́ máa jagun yọ ṣáájú rẹ̀ joyè tó bá ti ń fakọ́ yọ ẹlòmíì sì ti lè joyè tipẹ́ tí wọ́n bá rí pé eléyìí ló kún jù lọ wọ́n ó gbóyè rẹ̀ foyè rẹ̀ àbí Látòsà àti àìjẹ́ńkú ayéjẹ́ńkú ẹ̀ẹ̀mọ̀ táwọn Látòsà máa ń gbé ẹmú fún báyìí tó ń bá wà lórí ẹṣin gẹ́gẹ́ bí ọlọ́lá jagunjagun Látòsà sì pàpà wá di olórí lé lórí tó wá ń pàṣẹ lé lórí ọjọ́ ilẹ̀ Ẹ̀gbá ni ibẹ̀ ni ìran nígbà tí ogun Ìbàdàn ibẹ̀ ti ní ìlú alágbára ní ìlú ńlá ni
ibẹ̀ ni àwọn Ẹ̀gbá ti ráyè dúró tí wọ́n bá Ìbàdàn jà títí wọ́n fi ráyè kó àwọn obìnrin àtàwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n fi sá lọ kí gbogbo àwọn Ẹ̀gbá kí wọ́n tó wá lọ kóra wọn papọ̀ ní Abẹ́òkúta. ibẹ̀ láti wá bí Basọ̀run MKO Abiola. àbíkú dá bàbá rẹ̀ láàmú púpọ̀. kódà àwọn àgbà ní pé ó ti pé ọmọ ọdún 15 ká tó fún lórúkọ. ká sì máa wù orúkọ àbíkú ni. dúró sinmi orúkọ àbíkú ni. kúrunmí orúkọ àbíkú ni. ìgbẹ́kọ̀yí orúkọ àbíkú ni. kọ̀sọ́kọ́ orúkọ àbíkú ni. rótìmí orúkọ àbíkú ni. ó jìyà ó jẹwé yá. ìyà tábíọ́lá jẹ bàbá rẹ̀ èso lòsì ìkan kankan kọ́ mọ̀ ṣùgbọ́n okòwò bàbá rẹ̀ ló fọ́ tó sọ bàbá rẹ̀ dẹni tí ò nígá. nígbà kòkó fọ́ngbà náà àmọ́ bó ṣe jẹ́ wọ́n ní kòkó àwọn ṣàyẹ̀wò sí kò dáa kòkó sùnwọ̀n bí tí wàhálà ti dénú. Abiola tiraka lọ́ọ̀sì kẹ́. Dẹ́mọ̀ àwọn ẹ bá ti lọ sí Christian school wọ́n sọ Baptist school ìlà Abiola lọ iná ìlú Ọbásanjọ́ lọ. Abiola ò ṣe Christian mùsùlùmí tí ò fi ẹ̀sìn sí ẹni tó tún nílé eke Suliat kìíní school tó kọ́. Mùsùlùmí l'Abiola bàbá àdínì ṣé bàbá àdínì ilẹ̀ Yorùbá. Abiola ṣe ń bá a bọ̀ nígbà tí wọ́n wà ní secondary school kíní magazine school ní editor Olúṣẹ́gun Ọbásanjọ́ ní igbákejì rẹ̀ gbà náà. à ń bá a bọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run fún lọ́rọ̀ Ọlọ́run fún lówó ọ̀pọ̀lọpọ̀ kan l'Abiola ṣe. táwọn ìbá wọn pé kí dìdí t'Abiola fi súnmọ́ iléeṣẹ́ ológun tó bẹ̀. àwọn irinṣẹ́ kan àti àwọn nǹkan ẹ̀kọ́ṣẹ́ kan l'Abiola bá wọn ṣe tó ti pé wọ́n ti ná àná dànù kí náà ti fa wàhálà. Abiola Ọlọ́run fún pé kó yanjú ẹ̀. ìdínú torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ àwọn tó bá jẹ́ aráàlú iléeṣẹ́ ológun a máa fún wọn níṣẹ́. fàpèjúwe ní ìṣẹ́ báyìí àwọn iléeṣẹ́ ológun wa wọ́n ti ń ṣe àwọn ọkọ̀ wọ́n ti ń ṣe àwọn irinṣẹ́ kan tí wọ́n bá wá rí àgbẹ̀yẹ̀lọ̀ ọ̀gá kankan lọ ní ọkàn rí mẹkáníìkì kan ní eléyìí sì dáa ọmọ yìí dáa ó lè fún un níwèé ìyá máa bọ̀ ní báràkì wọ́n á máa sì kan báyìí kò sí wọ́n máa ṣe oúnjẹ ní àwọn báríkì àwọn ológun wọ́n ṣàjẹun bẹ̀. ẹni ìgbà tí wọ́n fi ń jagun ní Sierra Leone wọ́n á sọ àrísíkọ́lá ní kó jẹ́ lọ Sierra Leone ṣé kébi ọ̀pọ̀ àwọn ọmọ wa tí wọ́n lọ jagun ń bẹ̀ kú ní Liberia àti Sierra Leone. pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bá lómi bá ti gbọ́rọ̀ làákàyè ó ti fò dànù. báríkì ológun àwọn kan ni wọ́n supply oúnjẹ fún wọn àwa aráàlú tí wọ́n máa kó jẹ lọ fún wọn. àgbẹ̀yẹ bá oríṣiríṣi nǹkan ṣùgbọ́n iṣẹ́ tí ń paráàlú àti ṣe iléeṣẹ́ ológun ń bẹ̀ tí wọ́n bá fún yẹn ní kọ́ńtíráàtì ẹ̀ ó tọ̀ bọ́ ayé ni. báà lọ́pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ mi ṣùgbọ́n Abiola gbìyànjú. ìyẹn tó wá jẹ́ kí Abiola ó di gbajúgbajà jù ní sáà kan ìwé wọn. Abiola wá dá Abiola bookshop sílẹ̀ ìkówó òru lè dín fún àwọn èèyàn nígbà tó ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ́rọ̀ bíi tiẹ̀ kókó ọbẹ̀ wọn ti so. ẹjẹ afárá nira wà báà ló ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńgbà náà àgbà lọ́wọ́ méèrírí baálẹ̀ jù tó ní gbówó àbúyá fẹ́ ṣàkólá lejò kò sẹ́ni tó sọ pé kẹ́nìkan kọ́ ọmọ ṣòwò ìrìn tó bá sì ṣòwò ní jèrè. ọ̀rẹ́ ló jẹ́ pé kò sí gbogbo àwọn tó jẹ́ ológun àti ọ̀jẹ̀ wẹ́wẹ́ t'Abiola ọ̀mà kì í wá ṣe báwọn ọ̀gá nìkan l'Abiola bá ṣe tí ì má àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ológun l'Abiola ń bá ṣe.
pé Ọlọ́run ní máa ń dá yàn bẹ́ẹ̀ Abiola ọmọ kankan tí ò lè ṣe fún yàn kò sì mẹ́ni kankan tá a lè sọ̀rọ̀ fún Ọlọ́run ní máa ń dá yàn bẹ́ẹ̀. wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló dálẹ̀ Abiola base níbẹ̀ tó jẹ́ ti football ìgbà náà láti rí interview tábíọ́lá fúnra rẹ̀ tó drive lọ́gbọ́n fẹ́ lọ gbá bọ̀ òun gangan ló tó wà wá ẹni tó lówó tó lọ́lá tó gbé gbogbo àgbáyé mọ̀ kò tí ì sí o embassy lẹ́lòmíì wá ẹ̀ mú wá ibi tí Abiola níyì dé ní àgbáyé oyè tí Abiola gbà lágbàáyé ìrìn àjò Abiola lágbàáyé tábà ti rọ́mọ Yorùbá kan tó tó rìn tó àyùngán kú tó bá sọjọ́ máa fi jowú rẹ̀ kó jáde kárí. èmi ọmọ tí wọn ò tí ì fún Abiola nílò bẹ́ẹ̀ lọ rẹ̀ sí torí pé bábíọ́lá ṣe kù lé ló kù ń ta tábíọ́lá bá láàjagun nígbà náà Abiola lówó rẹ̀ lọ́wọ́ o ó sì léèyàn lágbàáyé o àmì Abiola wà wò yí pé àwọn ajẹ́kẹ́mi àwọn èèyàn wo ṣòfò Abiola ò gọ nígbà June 12 tábíọ́lá bá fẹ́ jagun Abiola ó jagun ó ní chíìpù náà tí wọ́n fi kó nǹkan ogun wá tí wọ́n kó nǹkan ogun sí ó láwọn èèyàn káàkiri àgbáyé ètò àlàáfíà ìní lórí àlàáfíà ló kúlé lórí àlàáfíà l'Abiola kúlé. Abiola ìbò ọpọgbọ̀n ọdún lónìí báyìí àná lọ́dún ìjáde ọpọgbọ̀n ọdún lónìí tó bá di June 12 2023 tàwa ìní ó pé ọgbọ̀n ọdún gbogbo àsìkò yìí ní ọgbọ̀n ọdún sẹ́yìn kùrùkẹrẹ Abiola ó di ààrẹ ní gbogbo olùbáká tó sì jáde pé láti gbalẹ̀ Yorùbá kúrò nínú ọ̀sẹ̀ kí làwọn èèyàn gbọ́ yí pé Abiola o ìnífà rẹ̀ ń fọrí o pé tá a bá dìbò ó ṣeéṣe kábíọ́lá wọlé gbogbo nǹkan sì ti ń dínwó sẹ́ẹ̀rí tiwa báyìí o 300 naira àwọn míì ń ta epo ní 320 o láti wá ọ̀fíṣíà kìíní tìjọba àpapọ̀ sí láwọn ń tepo fún wa ní 140 ó di 180 ó di 200 ó di 270 ó ti di 300 ìgbére epo lánàá federal ìjọba àpapọ̀ sì sọ nǹkankan pé àwọn alágbára àtẹgbẹ́ gbogbo wọn ò sì sọ nǹkankan pé tí wọ́n fi sọ lítà epo di 500 mọ́ wa lọ́wọ́ ṣèjọba là ń ṣe dọ́là sì ń bàjẹ́ ìgbà sì dákẹ́ láàrin 740 sí 800 ní dọ́là báyìí 800 naira 470 naira ní dọ́là ìgbà sì dákẹ́ Abiola dìde nígbà ó dìgbà June 12 gbogbo èèyàn ló dìbò ìbò tí wọ́n gbà pé ó lọ dáa jù nínú ìtàn wa ní Nàìjíríà kódà wọ́n fẹ́ẹ́ lè sọ pé ó lọ dáa jù nínú ìtàn Áfíríkà ìbò tó dáa jù kódà Bashiru tó fà Kánò ìlú rẹ̀ Abiola ní apamọ́ bẹ́ẹ̀ ní pamari èèyàn mẹ́ta ńlá Abiola nẹjọ lọ di pamari ní Jos Abiola Babagana Kijibe àti Atiku Abubakar látọgbọ̀n ọdún náà orí yọ̀ọ̀dà rẹ̀ náà ló sì wà Atiku kan náà ni o SDP ó wà àwọn mẹ́ta tẹ́jọ lọ sí pamari nù láti ọgbọ̀n ọdún sẹ́yìn ṣùgbọ́n láti kú náà òun àtàbíọ́lá wọn jọ di pamari ní Jos àwọn àǹbá bọ̀ bẹ́ẹ̀ Abiola wọn ń káàbò Dr. Sikiru Ayinde Barrister gbogbo àwọn olórin iná wọn kọ nígbà náà wọn ti ń káàbò gbogbo wa ń gbọ́ gbogbo àgbáyé ń gbọ́ Abiola tá a ti ń bọ̀ ta ṣàdédé ní Maradona o
Ibrahim Babangida olórí ológun gbà náà olórí orílẹ̀-èdè bàbá nípa àwọn afagilébò ọ̀rẹ́ lòun àti Abiola ọ̀rẹ́ ìmùlẹ̀jọ ni wọ́n kí láadé kí lọ́dẹ àárín wọn rú ọ̀rọ̀ ọjọ́ mi ìlú dé mọ́ ni. Abiola ní kì í ṣe pé fún ọmọ Yorùbá nìkan lòun fẹ́ jà fún òun fẹ́ jà fún gbogbo èèyàn pátápátá ó sì ó kù láwùjọ wa. Àwọn alágbára ní rárá òsì ń pè ní làwọn fi ń mú yín sí tí ò rí bẹ́ẹ̀ ni ẹni ààrẹ Muhammadu Buhari ní kí wọ́n fún wa ní 3.2 million naira 3.2 million naira kí wọ́n fún grant kìí ṣe lóònù grant irú èmi ààrẹ Laji Abbas 3.2 ìwọ náà 3.2 kí wọ́n fún wa irú Ọ̀yọ́ state tá a pẹ́ wọ́n mú èèyàn 5,000 níta gbọ́ ni wípé nígbà owó dọ́wọ́ àwọn gómìnà wa 3.2 million naira ó di 250,000 èèyàn 5,000 ó di èèyàn 100 péré àròwó náà o Fúlàní náà nu Fúlàní náà ní fìyà jẹ wá Fúlàní ni wọ́n fún wa lówó Yorùbá ní rárá ẹ jẹ́ kébi ọ̀pá wọn nígbà kí lorúkọ ẹ̀ COVID gbogbo oúnjẹ tí èso owó yín gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá káàkiri àgbáyé wọ́n ti máa ń ṣe nígbà tẹ́mi wà lẹ́kọ̀ọ́ Ìsọ̀rọ̀ lèmi ń gbé nọ́mbà 4 Agbábíàká street orúkọ bàbá wa bàbá tó bí kábíyèsí wa orúkọ wọn fi sọ street yẹn nọ́mbà 4 Agbábíàká ni mò ń gbé. àwọn iléeṣẹ́ ńláńlá lásìkò nísọ̀lọ̀ tẹ́ bá ti wá bá wọn pè oúnjẹ àwa tá a bá wà ní kódà wọn máa bá wa gbàálẹ̀ tá a bá sí nílé wọn kàn wọ street wa ni sàárọ̀ oúnjẹ indomie ní o kìnìkan ní o mílíìkì ní o gbogbo ẹ̀ ni wọ́n sì kó fún wa nù tẹ́ bá fẹ́ ṣe àjọ̀dún náà wọ́n mú tẹ́ bá ti lè mú kinní wá tẹ́ bá ti fún ẹnìkan ní lẹ́tà ẹ̀yọ kan báyìí ó lè lọ ṣe photocopy bíi 10 bíi 20 bí ó ṣe pé fún wa nù tó kálukú wa náà lọ a jẹun a tó dìdìdì wọ́n tó lè ṣe ráfù ìjọ náà alẹ́ lómi tó tiẹ̀ lọ sí ti ìgbọ́n ti complete ọ̀rọ̀ tó jẹ mọ́tò nínú àwọn ọmọ tó wà ní street lọ́dọ̀ wa ń bẹ̀ gbà náà. gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nù káwá sọ pé ìgbà tí ìṣòro bá lù gbogbo àwọn iléeṣẹ́ yìí náà ni wọ́n wàá gbé nǹkan oríṣiríṣi ilẹ̀ olóúnjẹ aláṣọ ẹni tí ó gbé owó lẹ̀ ọ̀rọ̀ pé wọ́n kó oúnjẹ pamọ́ bì kan ìlà ń rí o ìjẹ́ state kọ̀ọ̀kan ṣe àkáǹtì accountability ń bẹ lórí èló gan lówó tá a ti ẹ̀ gbà bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn kinní kọ̀ọ̀kan state local government ni kó dé sọ́dọ̀ yín local government kan wá kó tiẹ̀ ní kí local state ń pọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó oúnjẹ pamọ́ kí local state local government ni ó wàá kó àwọn ọmọ bí wọ́n ṣe pín àtowó àtóúnjẹ ìgbà covid wọ́n kó pamọ́ nígbà Christmas mọ̀dé New Year mọ̀dé ni làwọn gómìnà wa máa ń há fáwọn aráàlú tó ti wá bàjẹ́ gbogbo state ni o gbogbo ìní ń jẹ́ wípé irú kan náà ni ibú kan náà gbogbo wọn ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́ ọ̀rọ̀ ìyẹn ni ìjẹ́ kó pamọ́ lẹ́rí ìjẹ́ kó sí sẹkítírìàtì ńkọ́ tẹ́mọ̀ paráàlú ò lè lọ fọ́ bẹ́ẹ̀ tó gbénu sẹkítírìàtì làwọn ìjọba míì kó sí ìwé láàmú ṣèjọba àpapọ̀ náà tún nù 3.2 million wá o ta ni ó pè wọ́n lẹ́jọ́ human rights lawyer ni wá à ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn afẹ́nifẹ́re ni wá ṣe ẹgbọ́kẹ́nìkan kan sọ̀rọ̀ irú ro bòrò ṣe ẹgbọ́kẹ́nìkan kan sọ̀rọ̀ lẹ́yìn ìgbà àárín sọ lórí 3.2 million àwọn tí wọ́n sì fẹ̀sùn kàn Aare kí wọ́n jáde wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ 3.2 ọ̀sẹ̀lẹ̀ o báyìí ló ṣe rí o níta fi dínkù sí 250,000 abẹ́ kí gbogbo ọmọ Ọ̀yọ́ state ó rí gbà ní o oúnjẹ lè fẹ́ fún wa ní o wọ́n ní kí kálukú ó fi sórí ire
tá a bá sí èèyàn ti 5,000 lọ́dún yìí á sì èèyàn ti 5,000 míì lọ́dún tí ń bọ̀ grant la pé kì í ṣe loan abẹ́ ẹ̀mọ́ 3.2 million ni ẹlẹ́gbẹ́ pé abẹ́ $5,000 nù ìnáníkẹ́ fún wa hàn tó tún ranjú mọ́ yín $5,000 péré ìnáníkẹ́ fún wa hàn tó tún ranjú mọ́ yín tẹ́ẹ̀ tó lè lámójú kúrò. gbogbo tí olóyè MKO Abiola rí tó fẹ́ mú kù láwùjọ ni Abiola àwọn èèyàn wa náà Yorùbá náà wọ́n ti Abiola kéde ara rẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ń ti olóyè Sunday Igboho òun sì gbẹ̀ Igboho gbọ́n òní ò léegun fún wa láti kú tọnu yóò wá ṣe kí bàbá Bánjí Akíntóyè náà jáde èmi bàbá yín náà wà láàrin àwọn èèyàn ṣe pé Ìgbòho pé mọ́ǹdé wọ́n tì ọ́ o ìjọba Nàìjíríà ń wọ federal government Nàìjíríà mo sọ fẹ́ nìkan mo sì tún sọ mo ti sọ lórí ètò náà mo ní àti Professor Bánjí Akíntóyè àti Sunday Igboho àti kinní kan ni tíjọba Nàìjíríà bá fẹ́ kí wọ́n dé Nàìjíríà láàrin wákàtí kan ní ìsìn Kútọ́nù ò lágbára mélòó Kútọ́nù orílẹ̀-èdè kan tó lè bá Nàìjíríà figagbága tó bá di ọ̀rọ̀ ogun ní Áfíríkà ó ní kí lorúkọ ẹ̀ ó ní Egypt Nàìjíríà ọ̀sán Benin Republic di eru tí ó di eru wọn ò sì kò sí sí táàgà àgbáyé òfin Nàìjíríà ṣe kí ni Benin nípìnlẹ̀ ní tẹ́lẹ̀ kí ni wọ́n ní tàgbáyé fẹ́ yẹ gbádùn lára wọn Nàìjíríà ló ní tí ó fi ta tó ní tí ó fi rìn ìmọ̀ tara yín Nàìjíríà ò kéré olórí láàní ètò láàní Nàìjíríà nínú ayé òpó tó di Áfíríkà múnú nínú ayé Nàìjíríà nínú ayé Abiola kó declare ní ìbò tíjọba ológun kan tó lóun fagilé tàbáṣà ti débẹ̀ wọ́n gbé Abiola fòdìdí ọdún 5 àfojúra Abiola ìjọ tí Susan Rice tó wá láti Amẹ́ríkà tó fún Abiola ní tíìmù dókú Susan Rice láti Amẹ́ríkà ìbílẹ̀ ìgbà náà wọ́n ti rán lọ ṣiṣẹ́ aburú mi dọ́lọ́ ọ̀sẹ̀ rádaràdá lè àbọ̀jáde ìwádìí lórí ikú Abiola wọ́n pa Abiola òòpù gbogbo èké sílẹ̀ Yorùbá nìkan òòpù gbogbo Nàìjíríà ọwọ́ ọkùn ká tó wá bá lórí Ọbásanjọ́ dé ṣètìyàn náà nígbà wọn bẹ́ẹ̀ wọn ò rántí Abiola sí kankan tá a gbọ́ táwọn sọ ni pé Abiola èsì mẹ̀sáyà wa ebi ò tiẹ̀ mọ kéèyàn ó ní ẹ̀ẹ́dẹ́jọ lọ léèwé tẹ́ẹ̀jọ lọ secondary school èmi ò mọ kéèyàn ó ní kí ni ó jọ payé pọ̀ sẹ́ẹ̀jọ gba girlfriend ara yín secondary school ni ẹ̀mí ìkórìíra ń bẹ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ kò fi ọjọ́ kan báyìí kó gbé tí òkè kó gbé kó yà á ti sàlẹ̀ kó fi dá Abiola ní dáadáa rí ẹ̀ẹ́dẹ́jọ lọ secondary school nù kódà nígbà òtúkú tó ń bá sọ̀tá Abiola lọ ìjọba tí Ọbásanjọ́ sì gbádùn ìtàbíọ́lá fẹ̀mí ẹ̀ nílẹ̀ fún mi kò sí kankan ẹyọ kan báyìí só ní ìrántí Abiola ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrántí Abiola òun Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọjọ́ June 12 ọjọ́ wa ni o gbogbo àwọn gómìnà yòókù nílẹ̀ Yorùbá gbogbo ẹgbẹ́ Fẹ́nifẹ́re wọ́n fẹnu kò wọ́n sì tẹ́wọ́ gbà Tinubu lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ pé June 12 láàfin máa rántí Abiola Tinubu wọ́n sì tẹ́wọ́ gbà nílẹ̀ Yorùbá nígbà tó di wípé Ọbásanjọ́ náà ni òdi gbogbo àwọn gómìnà wa ìlànà kan tí wọ́n fẹ́ tọ̀ tílẹ̀ Yorùbá ọba ti dá iná lọ gba gbogbo ìpínlẹ̀ wa kó lọ́wọ́ Yorùbá Tinubu nìkan ló dúró pé wèrè ọ̀pẹ tí ń wù tó di Èkó mú ẹlẹ́ ti gbàgbé pé owó àwọn local government nígbà gbogbo ọ̀rọ̀ wa ẹ̀ ń kó lọlẹ̀ Haúsá local government tí Tinubu sì fẹ́ dálẹ̀ sí lẹ́kọ̀ọ́ tó yẹ kó Ọbásanjọ́ buwọ́lù pé ẹ̀wà ò gbogbo ẹ̀yà ní bẹ lẹ́kọ̀ọ́ lóòótọ́ Èkó tó bí population rẹ̀ pọ̀ ibẹ̀ láti ti ń rówó jù ẹ̀wà ò tẹ́bá láwọn fẹ́ ní 100 local government ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí wípé gbogbo wa náà là nílé lẹ́kọ̀ọ́ gbogbo náà là sì gbádùn Èkó
àná lọ́ba Tinubu ṣe Tinubu sì dúró lórí ẹsẹ̀ rẹ̀. wọ́n wá ń bá bọ̀ nígbà tí Tinubu láǹfààní láti gbé Buhari débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdéhùn bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sẹ́ńbẹ̀ ìlàyé ọjọ́ democracy wa kúrò ní May 29 àwa sọ di June 12 sáwọn Tinubu sinmi àfihàn tí olóore wa Abiola ṣe fún gbogbo èèyàn àwọn bàbá tiwa tí wọ́n wà nínú kínní rábítà mọ́tò Abiola gba dírẹ́fà fún wọn tó di pé ìní wọn máa fi wá gbé wọn bó ṣe ṣe fún àwọn àáfàá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nílẹ̀ ló ṣe fún àwọn pásítọ̀ ló ṣe fún àwọn ọmọ iléèwé ó ṣe fún oníṣòwò ó ṣe fún yàn Abiola tó wá ní àsìkò lọ́jọ́ Jímọ̀ tí ó fi ilẹ̀ táwọn èèyàn ó pè nílé rẹ̀ níkẹjà òun kálukú ọmọ wọlé tẹlómi bá fòmí orí rẹ̀ ọ̀fẹ́ kan sí kí ni ìwọ bá wá orí okòwò mi ni àmọ́ wá sẹ́ni ìwọ mú nǹkan lọ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ àǹfààní Abiola tábíọ́lá sọ wọ́n di èèyàn tí wọn ò sì lè gbàgbé nígbà tábíọ́lá sọ wọ́n di èèyàn tán àwọn náà tó lè sọ èèyàn di èèyàn ìtàpè lásìwájú ọmọ Yorùbá náà l'Abiola Ààrẹ Ọ̀nà Kakanfò Basọ̀run ìlú Ìbàdàn. mo rò pé gbaná lágbọ́n tẹ́gbọ́n mi sọ Délé Muhammadu ìjọ tábíọ́lá fún lówó pé ṣé kọ́lákọ́ ni wọ́n láwọn tẹ̀ fẹ́ pè ní Àbídèjì èèmẹ́ tẹ́ fẹ́ pè nínú àwọn ẹ̀gbọ́n pé fúnra bàbá ni wọ́n gbé ló ta ló fẹ́ bá sọ̀rọ̀ bá tán dákọ̀ wọn ẹ̀mọ̀ pé bàbá wa máa ń ká lónìí díẹ̀ àwọn àwọn ọ̀gá pé èmi gan ti fẹ́ rí ọ wá bá mi táwọn sì lọ àwọn ní tó wá bá wọn ṣe tí wọ́n fi ní àkáǹtì ní Britain Abiola nù Abiola bá mú pépà lásán tọ́kàn fi kọ ìwé ẹ bá fún lágbájá lówó wọn ò ní yí tó ti sáyẹ̀nsì wọn ò ní yí rí ewu Sàní Òkòsù orin tó fi kọ láìla ìlàlá náà fi sáyẹn lọ́bẹ̀ lọ́jọ́ yìí wọ́n rò pé bẹ́ẹ̀ di Muslim ni orin tábíọ́lá ṣe fún lówó yìí pé Abiola ó bónílé sí ó bá lè jù sí ó gbóúnjẹ fẹ́gbẹ́ ó gbà wó bọ̀ níbòmíì ìgá tún ní ẹjẹ́ tàwọn bòbò ní láwọ̀ àwọn pọ̀ nílé Abiola náà ṣùgbọ́n kí ni wọ́n fi san f'Abiola ìta fi ń san fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ẹni mo fi ṣe Yorùbá ronú àwa tá a bá sì ní ọ́díò Yorùbá ronú ẹ jẹ́ ká lọ ní ọ́díò yẹn a tó gbé sórí YouTube láti sọ fún àwọn èèyàn gbogbo ẹ̀yìn yẹn náà bá wa dá sí ká ṣe fídíò yẹn ká gbé sórí YouTube ẹ lè gba ọ́díò Yorùbá ronú ẹ kàn sí mi lórí WhatsApp mi 08023687432 tẹ bá ti ní Yorùbá ronú lẹ fẹ́ gbà ń fún yín lẹ́ẹ̀kan ṣẹ́jẹ́ ìfarabalẹ̀ pé nọ́mbà yẹn 08023687432 ibi tábíọ́lá dáadé pillar of sport ni Abiola ti wá lọ ẹ̀wọ̀n tójú wá rí láàrin ọgbọ̀n ọdún sódì ẹ mọ̀ wá járí Tinubu bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ járí Tinubu bí Abiola wa àsìkò yìí nígbà tá a ṣe tawó lọ́wọ́ Abiola à ń wa Abiola bí Awólọ́wọ̀ wa àná ẹ wá járí Tinubu gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ wa Abiola wa òní ìbò ìlàdì ní oṣù tí ń bọ̀ yìí tábàwò àwọn kankan jáde ní orí agbágbé àròlé bàbá 1010 Saheed ìrẹ́lú mi ti ẹ̀dùn fún ọ̀pọ̀lọpọ̀ tí Saheed ìrẹ́ sọ láti pẹ̀tù síjà lẹ́gẹ́sì ọmọ mi aládùn Ìbàdàn dẹ́ẹ̀dẹ́ mo fọlọ́ ọba bẹ̀ ọ́ odò òkò tí ọba sojú ẹni kù a lè máa rìn ọ̀rọ̀ pọ̀ àwọn tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ àti Sunday Igboho ní o àti lẹ́gẹ́sì ní o àtọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́ẹ̀ àwọn kankan ń bẹ o tí àwọn ò bá wọn sí nínú fíìdì àwọn onímọ́tò àwọn tọ́ọ̀gì olóṣèlú wọ́n mọra wọn
ṣùgbọ́n àtònímọ́tò ni o, tọ́jú olóṣèlú ni o, àtàràlú ni o, àtolóṣèlú ni o, sọ̀rọ̀sọ̀rọ̀ ni o, oníṣòwò ni o, ọmọ ìlú ni o, ọmọ Yorùbá ni o, kíní kan pa wá pọ̀ iná ní pé ọba aládé ni gbogbo wa ìjà lọ́nà àfẹ́ kò sẹ́ńtínú ò ní bí sẹ́ńtínú ò ní bí kò sí sẹ́ńtí wọ́n máa bú èèyàn rẹ̀ tí ó wàá gbẹnu dákẹ́ ìjà lọ́nà àfẹ́ ọ̀rọ̀ pàǹbúra wa ṣe bákan kọ́ irin táwọn kan bá rò pé bí ìwà àbàjẹ́ làwọn ó ti máa jẹ ẹ fi wọ́n lẹ̀ ọ̀kánjú àgbolówó lẹ́jọ́ lòun ọba wọnú kòtò ṣé ìgbà táwa ń pariwo lọ́dún tó lọ pé Yorùbá ní sáà kì í sọ̀rọ̀ ọdún 10 wọ́n ní irọ́ ni inú mi sì lù tẹ́ bá tó ní irọ́ ni bàbá wa bá ń jẹ́ Akíntóyè fẹ́nu ara wọn sọ pé àwọn ti bàbá yìí ti wáyé o èyí táwọn ń bá bọ̀ yìí láàrin ọdún 4 sọdún 5 fún bàbá wọn sọ táwa sì ń sọ yìí pé ọ̀nà báyìí ní ẹja gbà ọ̀nà báyìí ní ẹja gbà ká ṣiṣẹ́ látẹsẹ̀ kúkú ká ṣe gbogbo ẹ̀ kódà Dr. Aliyu bàbá Aliyu wọ́n fẹ́ gbónáwó lẹ́yìn tó ṣe pé òun nìkan lè mímọ̀ tó ń ṣiṣẹ́ ní grassroots ká sọ pé tó nínú àwọn tó ń ṣe Yorùbá nation ẹ tọ́ka sí àṣeyọrí tẹ́nìkan ṣe ń bẹ̀ òun nìkan ló lè rí nǹkan mú jáde ara rẹ̀ sì ní àìtúmọ̀yà àwọn CD o àbí sẹ́yìn èmi lèmi fún lówó àbí wọ̀lùwọ̀ fún lówó tó fi ṣe léyìí pamphlet yìí ní ńlá ní kékeré ní àìmọye àwọn míì o tó jáde o ó sì lè ó ṣàlàyé ó gbé Cocoa House Ìbàdàn sí gbẹ́tò láti ìgbà t'Awólọ́wọ̀ ti kọ́ Cocoa House bá ń bí wọn o ẹ̀dá akọ stéètì tá a ti nílé kan ò tíjọba àfi ká máa kówó òlú náà ṣé ìjọba stéètì kankan ò lè kọ́rú eléyìí mọ́ nílẹ̀ Yorùbá nínú owó kòkó ní owó ẹ̀ wọ́n fi kọ́ bàbá Aliyu ló ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ bébí náà ṣe ń pariwo grassroots ló ń pariwo tó ń ṣe gbogbo eléyìí kì í sọ̀rọ̀ ọjà téèyàn bá ń pariwo à ń fẹ́ orílẹ̀-èdè wa tá à ń ṣèpàdé ìjọba ò ní bá wa jà ṣùgbọ́n kinní kan ni kéèyàn máa sọ pé yóò dogun ní o ìjọba ti bọ́dà ẹ lọ sí bọ́dà ìjọba ò ní fẹ́ báyẹn gbọ́ o kẹ́nìkan sọ pé ìjọba ẹ máa bọ̀ ẹ kó gbogbo ọmọ ogun wá ọ̀tàjọba lọ́ọ̀yà ní ìjọba ò ní báyẹn gbọ́ o kódà kéèyàn lọ sí United Nations wọ́n yìí sọ bá ń síjọba tá à ń ṣe rálì tá à ń lọ sọ́tún tá à ń lọ sósì tá à ń pariwo tá à ń ṣe gbogbo ẹ̀ ẹ̀dùn ọkàn wà ní ṣùgbọ́n tá ẹ ká béèrè fún lásìkò tó tó di pé màá máa lọ lọ́sàn-án tó ní wọ́n ní wípé Ìgbò wọ́n ti Òbí lẹ́yìn adúpẹ́pẹ́ nílẹ̀ Haúsá population àwọn tó ń ti Aṣíwájú Bọ́lá Ahmed lẹ́yìn ó ju tàwọn tó ń ti Àtíkù lẹ́yìn lọ gbogbo aláṣẹ ti mọ̀ pínlẹ̀ Ìgbò pínlẹ̀ ní dìbò fún Yorùbá èèwọ̀ ni nígbà tí wọ́n yẹ sọ máa lè wọn ò ní dìbò fún Yorùbá àwọn wọn sì bá wa débi bá a dé nígbà tó Ìgbò fẹ́ lọ Ìgbò níbi kankan lọ mò ń sọ ti pẹ́ ọdún kẹta ní mo ní gbà wọn ní Ìgbò wo ní lọ Ìgbò wo ní lọ wọn ò ní kankan gbogbo ìpínlẹ̀ wọn mẹ́fẹ̀ẹ̀fà àmárààrún jáde ìpínlẹ̀ wọn márààrún mélòó ló fi jù Ìbàdàn lọ nínú àgémọ́ tí wọ́n ṣe náà mélòó kò tó ìpínlẹ̀ kan ti wá Ìbàdàn kí ni àsùnwọ̀n wọn kí ni wọ́n ń pèsè fún orílẹ̀-èdè Nàìjíríà owó wo ni wọ́n ń gbẹ̀ sínú àsùnwọ̀n Nàìjíríà àjálẹ̀ wọn ò níbi kankan lọ Òbí ò sì ní pírẹsidẹ́ǹtì ṣe àkọ́kọ́ Fúlàní ò lè dìbò fún Òbí láéláé ẹsẹ̀ lẹ́ni Yorùbá torí ẹ bá sì pé torí àná torí òní tó sì mọ ibi tó là ń lọ pẹ̀lú ìwà táwọn Ìgbò ń hù à ń pariwo Fúlàní Ìgbò ń gbalẹ̀ wa ẹgbọ́n tí wọ́n ń sọ ẹnìkan kò lè lé àwọn bí àìṣe tọ́tà lẹ́yìn ní ẹ̀yìn ẹnìkan ò lè lílẹ̀ Yorùbá Yorùbá ọmọ Yorùbá ẹnìkan ò lè lé àwọn bí àìṣe tọ́tà lẹ́yìn ní ẹ lọ wo gbogbo Sùúrùlérè ẹ lọ wo gbogbo Festac ẹ lọ wo káàkiri wọ́n sì ní báǹkì tí ń gbówó lẹ̀ fún wọn tí wọ́n fi ń ra gbogbo property lọ́lẹ̀ Yorùbá ṣebí wọn ni àwọn Àwórì lọ́bẹ̀rẹ̀ rẹ̀ táwórì bá ti rówó wọ́n ti gbàgbé nǹkan
àwọn Àwórì bẹ́ẹ̀ ṣe nílẹ̀ tó bá ti rówó ẹ̀ ń talẹ̀ fún wọn ẹ̀ ń talẹ̀ fún wọn ẹ̀ ń talẹ̀ fún wọn. Ibi tẹ́ ẹ bára yín dèrè yóò àní ìkáyé kan ò sínú yín ṣẹ́. Èmi tẹ́ ẹ máa sọ ni pé ilẹ̀ Àwórì èyí tán ẹni pé pọ̀ sí bẹ́ẹ̀ sí ń ta ní pọ̀ sí lóòótọ́ ilẹ̀ bá ràn ilẹ̀ bá ràn ilẹ̀ bá ràn. Èyí tá ń pè mí mò ń rí gbogbo ọwọ́ yín mò ń rí gbogbo ọwọ́ yín bẹ́ẹ̀ sí ń pè mí ilé lóko. Ẹ jẹ́ agbárùkù títí wa tí Ọlọ́run bá bá wa ṣe tí Aṣíwájú Bọ́lá Ahmed bá wọlé àtúntò lábẹ́rẹ́ fún ìjọba ẹlẹ́kùnjẹkùn ẹkùn 6 la ní Nàìjíríà ibi tọ́wọ́ ti wá bá ìtọ́ ẹ̀ka wà náà ò ṣiṣẹ́ níbi tọ́wọ́ ti bá fún yíbò ni ìtọ́ ẹ̀ka lè bèrè fún tá a lè kọ́kọ́ gbé lọ sí gbogbo àgbáyé tá a bá padà sí ẹlẹ́kùnjẹkùn state police lásán wọn ò ní àní sábàlálà fẹ́ jà bàbá jáde bí wọ́n ṣe máa pa wá nu ọmọ wa náà wọ́n sì fún lọ́dà shoot káwù yóò bá pa wá ọmọ wa náà wọ́n fún lọ́dà àmọ́ tá a bá ní state police Adéwálé ọwọ́ apàbúrò rẹ bí abẹ́rẹ́ ẹjẹ́ àrònú wa á dèbí tá à ń lọ ilẹ̀ Yorùbá ògbówó padà torí pé ojú kan tá a sì ń wò nínú ọjà àmọ́ ìyà tí ń jẹ àwọn èèyàn wa ní Kétu àtàjàṣẹ́ àbẹ́wò ìsọmọ Yorùbá sígbà tá a ti kú òun nǹkan láàbọ̀ náà kejì ìjà àrònú wa kí sọ̀rọ̀ ìjà ní ntọ́kàn lásìkò ọ̀rọ̀ ìfẹ́ ni kíní kan mo sì fẹ́ ká mọ̀ ní wípé gbogbo ariwo wa àwa tá a lá nígbàgbọ́ nínú pé kí ilẹ̀ Yorùbá kó dá dúró àtó nǹkan náà àwọn tí wọ́n dìbò bá a sì láàdìbò àwọn sówó dìbò wọ́n sì dìbò fún Tinubu gbọ̀nàgbọ̀nà Abiola ní Tinubu fi wọlé nílẹ̀ Haúsá gbọ̀nàgbọ̀nà ni báwa náà ti rí rálì gbogbo ẹ̀ là ń rí 2 million kìíní kan rálì Òbí ìbí làáràwẹ̀ ẹ̀dáwóró gbọ̀nàgbọ̀nà ni ó fi wọlé tí ó bá wọlé tí èsè ìbò ìmí àti ẹlógbé wọlé àlè lẹ́nu ẹlẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ládìbò fọ́básanjọ́ alákọ̀ọ́kọ́ àdìbò fọ́básanjọ́ sẹ́yìn wá ní kọ́mọ̀ wọlé yòókù kọ́mọ̀ wọlé gbogbo ìgbà tí Ìgbò bá sì ti sí nípò kíní àbípò kejì ariwo ni wọ́n mọ̀ pa ìjọ tí Yorùbá ò ti sí mbẹ̀ Yorùbá ò ní bú ẹ̀yà kankan bí wọ́n ṣe ṣe ẹ̀jẹ̀ àpèrè wa ìjẹkújẹ àwọn gómìnà wa sì pọ̀ nílẹ̀ Yorùbá àjẹbánu wọn àwọn ìṣòro wa o local government ò wà function mọ́ nílẹ̀ Yorùbá báyìí o àtọ̀sí Èkó torí wípé kí ni gbogbo owó local government àwọn ni wọ́n jókòó lé o Buhari ló wí bẹ́ẹ̀ mi kọ́ o Buhari sì sọ̀rọ̀ àṣírí kí wọ́n jáde kí wọ́n sọ pé láéláé o àwọn ẹ lọ káàkiri gbogbo àwọn local government ẹ sọ ojú ọ̀nà tí local government ti dá ọ̀dà sí láti ìjọ yìí iṣẹ́ ìdàgbàsókè kan tí local government ṣe mọ́ owó local government àwọn gómìnà wọ ọmọ tó ní tẹ́lọ́rùn owó local government ni wọ́n mọ̀ tó ń ná o kì í sọ̀rọ̀ ẹgbẹ́ o ọ̀rọ̀ gbogbo gómìnà wa ni o torí mi ò bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ torí èmi ọmọ yàtọ̀ láàrin wọn ẹni tí ń bọ̀ kí ní bá bọ̀ kí n tó fẹ́ kó ẹni tó fẹ́ kú òǹbẹ̀ kí ló ń bá lọ kí n tó ti kú ńlọrọ̀ ìlú báyìí ṣùgbọ́n ẹja ronú wa ìdá ń wọlé mọ́ rẹ̀ lórí olóhùn fàkọ̀ọ̀yà ká má tiẹ̀ wá sọ pé àwa ti àwọn ààrẹ àwọn kan síwájú àwa ló lóòótọ́ nù wọn àbí ká má pé ó ń jẹkújẹ ní sáá ní gbogbo àwọn tá a rí ó ń jẹkújẹ ní gbogbo àwọn tá a rí yá ronú wa ọkàn gbogbo ọmọ Yorùbá ọkàn mi ọkàn torí pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá fẹ́mi àti ẹni Ìgbò ó kù ẹ̀ta oró ọjọ́ bí oṣù kan àtọjọ́ mélòó ló kù ẹjá ronú wa omi là ń tẹ̀ka tó tẹyẹ rìn Abiola ti lọ ọfà rẹ̀ tí ì kúrò lára wa tí Tinubu bá fi lè wọlé ìní ọ̀jẹ̀ yìí pé láti ìgbà tá a ti ń bó òṣèlú eléyìí bọ̀ o
láti 1999 yìí a ṣẹ̀ṣẹ̀ ní olóṣèlú tààràtààrà tó wá tó ṣe wàhálà tó sì di ààrẹ tó jẹ́ olóṣèlú ó ṣe sẹ́nétọ̀ ó ti ṣe gómìnà rẹ̀ a sì rí ní tó ṣe lẹ́kọ̀ọ́ a sì rójú pọ̀nà tí wọ́n fi ilẹ̀ lẹ́kọ̀ọ́ tó gba àwọn tó kù ń bá a lọ tí foundation ilé bá ti da àbùsébùsé bí foundation ilé ò bá dá bẹ́ẹ̀ bá kọ́ lálájọ 100 yóò wù ìpè kò fi dáa ni ìǹtọ́ bá sanjọ́ òjé ké gbogbo àwọn stéètì yòókù òrìṣe gbogbo àwọn láàmù gbogbo àwọn nǹkan tí wọ́n fi lé gbogbo wọn dànù ìbò làwa wà ẹ lọ wo ọ̀nà Ọ̀tà sí Èkó Abẹ́òkúta sí Ìbàdàn Abẹ́òkúta sí Ìjẹ̀bú Òde sọ́bàṣánjọ́ sí ẹ lọ wo àwọn títí wọn lé Haúsá oró reluwé tó Ọbásanjọ́ ṣe tì ọdún 2 ni wọ́n fi ṣe reluwé láti Èkó dé Ìbàdàn láàrin ọdún 2 wọ́n ṣe pápápá ẹni tó ṣe gbé lọ tí ń lọ sí Ìlọrin tó bá ṣe pé ìlànà tá a ti gbé lẹ̀ tẹ́lẹ̀ ni àwọn wọ́n fẹ́ ṣe àwọn Afẹ́nifẹ́re gbogbo wọn gbà wọ́n fẹ́ ṣe bí Western region gbé á ní ìbáṣepọ̀ gbogbo tírèènì làwọn stéètì lè ṣe gbogbo àwọn stéètì wà nílẹ̀ Yorùbá kí wọ́n pera wọn kí tírèènì ó so gbogbo stéètì papọ̀ lónìí tí wọ́n máa mú wọlé fún wa tó gbé tí n bá ń lọ láti Èkó lọ s'Àkúrẹ́ tírèènì máa wọ̀ àti Èkó wá sí Ìbàdàn tírèènì àti Ìbàdàn lọ s'Òṣogbo tírèènì àti Ìbàdàn lọ sí Ìlọrin tírèènì àti Ìbàdàn lọ sí Ẹdó tírèènì àlèṣe ó wá kù sọ́wọ́ èmi àti ààrẹ mi dẹ̀ fẹ́ pẹ́ lórí ètò torí kì í ṣe wótò tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin níta ní ká bẹ̀rẹ̀ ìta akọni ilé èpo ẹmọ̀rọ̀pá ti sọ́rí àtúntò sọ fún ìgbà kejì nu pẹ̀lú ògbọ́nà á bẹ̀rẹ̀ ìta akọni ilé èpo àmọ́ ojúṣe tí gbogbo náà ni pé láti dá sí ẹ̀rẹ̀ ara dátà ara gbogbo ẹ̀ ètò ilé yìí ètò iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni ẹ bá fẹ́ kàn sí mẹ́rin bá fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe alátìlẹyìn fún ètò Ìtàn Yorùbá 08023674332 iná ilẹ̀ fi dá sí títí ìgbà tá a tún pàdé mi a máa wí pé ejò kò ní rọ́ọ̀lù rè pé láyé èkó dúró ire o. ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn tó fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìbò ń pátá ìbò nùnà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò mú wẹ̀ o.